team. يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا اللهم صل على محمد وسلم يا من سلكتم نهجه وسبيله صلوا عليه وسلموا تسليما نور أطل على الحياة رحيما وبكفه فاض السلام عميما لم تعرف الدنيا عظيما مثله صلوا عليه وسلموا تسليما جاء الحبيب إلى الوجود يتيما والكون في درب الظلام سقيما فأنار للكون العليل ظلامه بشريعة لا تقبل التقسيما فهي الشفاء لكل قلب موجع ومزاجها بين الورى تسنيما يا مؤمنون بأن أحمد مرسل صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله عليه وسلم والله تالله إن العلم قد كثر في ذا الزمان ترى العلماء أشتاتا لكنما الأدباء والأتقياء هما لكنما الأدباء والأتقياء هما قل كأنهما في الدهر قد ماتا قل كأنهما في الدهر قد ماتا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. أدعو كل صدى الله. الحمد لله. إنه الحمد لله. bàtí ó jẹ́ kí a tún fi ayọ̀ pàdé bákan náà ìlànà kíra wa kú wípé torí pé bìlíìfù wa tá a jẹ́ mùsùlùmí ni pé à ń ríra wa lọ́wọ́ lónìí nù sọ ọjọ́ kó tún jọ́ kan náà tí a dágbére báwọn
wa kullu ijtima'i shamli la budda min shattin. So ìgbàgbọ́ ta mùsùlùmí no ní fi bá wa lójijì kódà ló fi ní rí mùsùlùmí kankan kó fi mọ́ dákú sí bọ́bá ìdákú tó wá ní nǹkan kan ló bá sùn tí a máa lè sí ọ gbé jáde ọlọ́nu jama ó ti dábẹ́ ilẹ̀ tán kó tó mọ̀ pé mo wá ṣeré ń bì. náà gbogbo àwọn olólùfẹ́ la kí wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. So ọ̀rọ̀ mi alákọ̀ọ́kọ́ ẹ̀rí mo ṣe list àwọn kinní yẹn síbẹ̀ ó nídìí tí mo fi kọ ọba Olúwo nǹkan kò dé mi àti wọn papọ̀ ilẹ̀kùn yóò tì nǹkan kò dá èmi àtọba Olúwo papọ̀ ju pé ọba àlékè ọlá ọgbẹnu wọn sọ̀rọ̀ Allahu akbar tọ́lọ́ ń bá fẹ́ sọ̀rọ̀ tàbá wa ń ka Al-Qur'ani tí ọba yé yọ kàn gbé ẹnìkan jáde pé ẹ̀yà ìwọ máa sọ ìwò tiẹ̀ lọ́lé kí ó tọ̀ ọmọ Qur'an ọba Olúwo wa ń sọ̀rọ̀ with confidence. So ọ̀rọ̀ tí ọba Olúwo ń sọ pẹ̀lú confidence yẹn wa alaikum salam Abu Sofwan ọ̀rọ̀ tí ọba Olúwo ń sọ pẹ̀lú confidence yẹn wallahi alazim kìí ṣe mímọ̀ ṣe wọn o wàlẹ́ Ọlọ́run ní gbé sí ẹlẹ́nu bẹ́ẹ̀ kó yá tí mo tún fẹ́ kọ́ sọ̀rí torí pé ká ní mímọ̀ ṣe wọn ni ó yẹ káwọn náà wà nù ẹni tí ó máa fi aṣọ borọ́ mọ́lẹ̀ gẹ́gẹ́ bí àwọn irú wọn bẹ́ẹ̀ ṣe ń fi aṣọ bo irọ́ mọ́lẹ̀. So inú tí mo kọ síbẹ̀ Imam Ogbomoso Ọlọ́run má fi nǹkan kan ṣàlàáfíà wọn. Àmín. Inú tí mo tún kọ síbẹ̀ ó ní ọ̀sán pé nǹkan mẹ́ta kódà nǹkan kan tún bẹ tó yẹ kí n kọ síbẹ̀ ó ní bàbá wa kéèké ọlọ́sọ̀ọ́ sọ̀rọ̀ tí wọn ò ju bí ìṣẹ́jú kan lọ bóyá yàn níkan fi parí ẹ̀ mo sọ̀rọ̀ Acadip síbẹ̀ Acadip Ọlọ́run mọ bí ọ gbogbo tí àwọn Acadip ọmọ lò nígbésí ayé wọn Ọlọ́run mọ fi nira kan wọn ìṣẹ́jú kan. Àmín. gbogbo tó jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ mi alákọ̀ọ́kọ́ lẹ́yìn ìgbà tá a ti kíra wa ní kíkí tó dáa jù hal ta'lamuna tahiyyati. Hal ta'lamuna tahiyyati. Indal qudumi ilaykum. Indal qudumi ilaykum. Lamma ra'aytu jama'atan. Lamma قلت السلام عليكم. قلت السلام عليكم. لما رأيت جماعة. لما رأيت جماعة. قلت السلام عليكم. قلت السلام عليكم. Gbogbo mùsùlùmí tọ́lọ́run bá ní àjọ wà lálẹ́ yìí ìwọ sá máa dunnú. Hal ta'lamuna tahiyyati. Àbá wa láti Ìlọrin kí mo ní kí mùsùlùmí ọmọ ṣe. Ìwọ sáàjẹ́nù rẹ̀ ọmọ dùn ọ wá ní kílé tó fi ń dunnú sọ pé ọwọ́ ọpọ́ jẹ́ mùsùlùmí dukhuli tahta qawlika ya ibadi ọwọ́ pé Ọlọ́run ti ẹ̀ fi mí sí inú pé ẹ̀yin ẹrú mi tí mo lè nawọ́ pé èmi náà wà nínú wọn. Táwọn kan sì ń fi wá sí ẹ lónìí pé àwa ni ẹrú Allah ìlú ẹkínú mi ọmọ dùn. Alhamdulillah. Ìwọ tó wá jẹ́ mùsùlùmí wọ́n sáàjẹ́nù rẹ̀ ìdùnnú ni ọba sùn o ìdùnnú ni ọba sùn lẹ́yìn ìgbà tó ti kí ìṣáì tó ṣe wítìrí rẹ̀ bá dùnnú sùn ó rí pé dùnnú náà ló tún bá jí. Ọba àlékè ọlọ́ọ̀kan ò bànújẹ́ sínú ayé mùsùlùmí gbogbo tó bá ṣẹlẹ̀ sí mùsùlùmí tó jẹ́ dáadáa àbọ̀jẹ́ ìdánwò ni tó bá jẹ́ dáadáa kò gbọ́dọ̀ máa yọ̀ lórí dáadáa yẹn so tó bá jẹ́ ìdánwò náà ni ó gbọ́dọ̀ ṣe sùúrù lórí ẹ̀ Ànábì ní ajaban ọ̀gá tiwa nìyẹn o Sallallahu alayhi wa sallam. àbá wa ń dá àwọn olùkọ́ yóò bá Ànábì dáadáa Sallallahu alayhi wa sallam. ọ̀gá tiwa nìyẹn tí ò lẹ́jà ń bá kà àwọn ò sì dáòtù ẹ̀ tàbára àwọn kan tí wọ́n dáòtù rẹ̀ wọn ò gbádùn àwọn ọ̀dáòtù Ànábì sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. ó ní ajaban li amri li mu'min ó ní àlámọ̀rí mùmínì a máa ṣe mí léèmà ó ní inna amrahu ó ní kullahu khair gbogbo inna amrahu kulluhu khair gbogbo ntọ́lọ̀ ń bá ṣe sọ́dọ̀ rẹ̀ khairun dáadáa náà ni máa jẹ́ lọ́dọ̀ rẹ̀ in asabahu khairun tí dáadáa bá ṣẹlẹ̀ sí shakara yóò dúpẹ́ ni wa in asabahu sharrun tí dàkejì bá ṣẹlẹ̀ sí sabara yóò ṣe sùúrù wa dhalika khairun lahu kó dúpẹ́ níbi oore ńlójú oore fún
kó ṣe sùúrù níbi ìdàkejì rẹ̀ náà òun náà ló ṣe kíni ló lóore fún sọ pé ńgbà tí Jibril ńgbà tó wá najú ìyẹn ò ní àfáà kan tó jẹ́ ọmọ àlè mùsùlùmí tó ní ànábì ò fojú kan Jibril rí so lọ́jọ́ tí Umar ọmọ Khattab fún wa nírò níbi ìrìwáyà Imam Muslim sọ pé ọ̀nà ti ha sórí tó ní arákùnrin kan wá dé bá ànábì àsìnádà rúkìbàtẹ́yì ìlà rúkìbàtẹ́yì sátẹ́gùn ni wọ́n máa forúnkún kan sọmọ nìyẹn kan wọ́n forúnkún kan ẹ̀ẹ̀kan máa sọ̀rọ̀ jàbàlà bí ẹni tó ọpọlọ rẹ̀ ti lọ so ọ̀rọ̀ wa débi ọ̀rọ̀ pé àwọn kan jáde wọ́n fẹnu kan Islam nísìn ẹ wá ní ẹ mùsùlùmí ò lè wín ni wọn kò dájú pé gbádùn fàwọ́dọ̀ akàfẹ́yì alẹ́ fàkìlẹ̀ yìí ok ṣé ajá ló fọwọ́ kàn nítan àbí èèyàn ibi tí wọ́n fẹ́ lò ní kó ní akhbirni anil iman nígbà tí wọ́n parí ó ní wa an nu'mina bil qadari khairihi wa sharrihi ibi tí mùsùlùmí gidi gbọ́dọ̀ dúró sínú ọ̀rọ̀ mi àkọ́kọ́ thalathatu gbóòlò sí bá ń wí thalathatu a'mali ala Allahi ajruha. dákun àbá lọrin bá ń gbé kíní máìkì fún ọmọ mi yìí ó nídìí tí mo fi mú wá sí orí ètò lálẹ́ yìí ẹ dákun gbogbo mùsùlùmí tá a bá lọ wà àwùjọ lónìí àwọn ilé kí ó kàn ń bẹ wọn àdúró bí gbà pa àwọn nìkan lọ́lọ́run ṣoore fún àwa kéékèèké ìtawà gan ò tiẹ̀ tí ìdébì kankan ọba mi ṣoore tá a sì ń dúpọ́ lọ́dọ̀ Ọlọ́run so aláwọn ọmọ kéékèèké tí wọ́n ti há Kùránì tán kódà tún láwọn tá à ń tún lọ kó jáde ní ìgbà ondéjì tí September 22 December 22 tí wọ́n há Kùránì tán a sì ní obìnrin nù wọn náà tó jẹ́ product tiwa náà tó há Kùránì sórí odidi Al-Qur'an wọ́n sì fọdún kan ha àwa wà àwùjọ wa rí pé ilé kéwò ni wọ́n wá ya ọ̀dà Allahu Akbar ilé kéwò ni wọ́n sọ gbogbo nǹkan dìranù mọ́ wa lọ́wọ́ wọ́n sọ obìnrin dájánà sí gbígbà pé àwọn obìnrin yẹn mọ kéwù ọ̀pọ̀lọpọ̀ ilé kéwù náà ní product obìnrin tí wọ́n mọ kéwù ó sì jẹ́ ọ̀dọ̀ yín nìkan láti ń róbìnrin tí ń jáná sí. wala takhda'na bil qawli fayatma alladhi fi qalbihi maradun so nígbà tó di pa àwọn man jana si nísìn wọ́n sọra wọn dolórin àbí bẹ́ẹ̀ kọ́ nígbà wọ́n dorin tán ṣé orin tí wọ́n ń kọ yẹn so ní nǹkankan tí ó fi kún Islam ni wallahi tabuku Islam ni en tabuku Islam ni now àwọn ọmọ yín wọ́n dín ojú káàkiri ojú agbo wọ́n díjú wọ́n náwó sí wọ́n gbáyà àwọn náà lọ live show káàkiri fi nǹkankan kún Islam le Yorùbá so tán bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ múra kẹkẹgẹ bí gbà pọlọ ń bẹ lẹ́yìn tó rẹ̀ ló jẹ́ kí n mú ọmọ mi wá ipe tí ẹ wá wí kí kán lè bá àmọ́ pé kìí ṣe rẹ̀ pẹ́lú mi ò sọ pé àlìsánù àdúwù máa jẹ́ hìlà ẹlòmí ò sọ pé nígbà táwọn ò nírú ẹ̀ bóyá náà fi ń bínú àwọn tí wọ́n nírú ẹ̀ àwọn wàá tún ní má gbàlagbà jáde so àwọn ò ní má tó dẹ̀ ló jẹ́ ń sáré kọ́ṣán ara mi níbọ̀ ẹnì kankan àwọn wàá ní mú àgbàlagbà jáde ọmọ kékeré yóò sì máa kàyọ́ máa já fúnra rẹ̀ ẹ máa gbóhùn rẹ̀ thalathatu a'malin má bá wí jọ nìkan dáwí. على الله أجرها كما قيل ibo ló ti fi láàmù sí. قيل في نصل كتاب وسنة bá ń wí dáadáa. كما قيل في نصل كتاب وسنة. àfáà kan lọ́kọrin yìí Al-Adabi àwọn orin tó bá yìí ti gbádùn báwọn tí èso orin alálẹ̀ àtàkà àdísù kìíní kan wàsámsì wádùú àwọn èèyàn fi alukurani kọrin fa ẹ sì rí wọn control pé ẹ má ṣerú ẹ alukurani wọn fi ń kọ orin wàsámsì wádùú haha wàlùkọ́mọ̀rì ìdá àtàláha wànàhárì ìdá jàláha ọba mi nìkan ló ní kápá àti fi ń tọ́ba wùbúra nù tọ́da wà mà ní hálàfà bi ghayri llahi faqad kafar faqad ashraka ẹnu rìwáyà mi. àwọn èèyàn sì ń bá yín repost ẹ sáwọn ọmọ túmọ̀ tẹ́ ń kọ ni nítorí pé fẹ́ prove pé ibi báyìí lẹ ti jáde dandan ní kẹ́ fi nǹkan mi ìbúra ni tẹ́bálẹ̀ fẹ́ ṣe tìbáṣù hálẹ̀ àtàkà àbẹ̀ tìbáṣù lélẹ́hùn àmọ́ pé ń fi nǹkan mi ìbúra lórí pé fẹ́ kọ́ ibẹ̀ ń kọ́ mọ̀ lọ lálẹ́ yìí ni bó lọ ṣe wí thalathatu kí ló wí àfà yìí. thalathatu a'malin ala Allahi ajruha. àwọn orin gidi ń bẹ táwọn èèyàn ń kọ bilqafiya tí wọ́n mawzunu muqaffa àwọn èèyàn lórin tó gbádùn tí Islam lálẹ́ hasanahu hasanun wa qabihuhu qabihun àwọn orin tó gbádùn àmọ́ orin tí wọ́n bá ti ń lùlù sí Ibn Mas'udi ó ní orin tí wọ́n bá ti ń lùlù sí ó ní ó dàbí ó ní ìmá jẹ́ kí ọkàn ó bàjẹ́ ni orin tí wọ́n bá ti ń lùlù sí ẹ̀ bá wá ń gbọ́
ìmọ̀ ẹjọ́ kan ọkàn ṣe kíni mo pè jàmá ọkàn máa bàjẹ́ nítorí ẹ̀ so àfáà kan adábílọ̀ kọrin ó wá ní thalathatu a'malin àwọn iṣẹ́ mẹ́ta kan ń bẹ thalathatu a'malin àwọn iṣẹ́ mẹ́ta ń bẹ ala Allahi ajruha tó ṣe pé ẹ̀san rẹ̀ ọwọ́ Ọlọ́run lẹ̀san rẹ̀ wà mo fi ní gbogbo mùsùlùmí ẹ̀yin ẹ̀sà gbẹ́dùn nù sùn lálẹ́ ala Allahi ajruha ó ní kama qila bá fà ṣe lórin rẹ̀ ní pé kama qila fi khayril kitabi wa sunna èmi lèmi yìí sí nasu so kama qila fi nassil kitabi wa sunna gẹ́gẹ́ bí wọ́n ṣe naso rẹ̀ bí wọ́n ṣe mú wá nínú al-kitabu wa sunna inú Qur'an àti sunna nabi sallallahu alaihi wasallam kí wá ló wí ó ní fa awwaluha ó ní sawmun wa afuwun liman asa fa awwaluha sawmun wa afuwun liman asa àfẹ́ sójú ọmọ tí ń kàǹkà ọmọ kékeré torí pé obìnrin Islam ò faramọ́ kóbìn ó ní káwọn obìnrin ó ní wala takhda'na bil qawl obìnrin ò gbọ́dọ̀ máa lẹ ohùn obìnrin gbọ́dọ̀ máa sọ̀rọ̀ bọ́lọ́run ṣe dá ó ní torí tí bá ti ń lẹ ohùn fayatuma alladhi fi qalbihi marad inú suratul Ahzab fayatuma alladhi fi qalbihi marad ẹni tí ọkàn rẹ̀ wulẹ̀ ti bàjẹ́ tẹ́lẹ̀ tí wọ́n tún gbọ́ ohùn obìnrin sẹ́yìn pé yàrá máa gbọ́ ohùn obìnrin tí ó sì máa dà nǹkan ara wallahi lazim àwọn nǹkan bẹ tẹ́ bá ń gbọ́ ẹ ní mọ̀ pé ọmọ tẹ́ ń bá sọ̀rọ̀ kọlà ohun lẹ́ ti follow ẹ ti wá fọ́ kó tó dijọ́ tẹ́ pàdé wà ní sẹ́mi náà mọ̀ ń bá wọ arọ ẹlòmíì fẹ́yàwó lórí Facebook dé nígbàjọ́ pàdé ọmọ tó fẹ́ báyìí ọbẹ̀ lùgbò ni pé yéè I first lion rẹ o so Kùránì ti ẹwà ti gba 1400 kínú 1440 kìlà wáyé náà 1440 kìlà wáyà fáyí 1446 1000 tó ti lé ní 1400 years ago nǹkan ti wà ńlẹ̀ o tó ti ní ká máa wo bóbìnrin ó ṣe máa sọ̀rọ̀ kó má di pé yóò máa dàwùjọ láàmú ibi táwùjọ ti wá ń dojúrù làwọn ọmọbìnrin ti ń wọ stúdíò àwọn ọmọ ilé kéwò gan ni wọ́n gbádùn ká máa kọrin stúdíò gan àwọn ọmọ ilé kéwò ni ọ̀rọ̀ ń bọ̀ lórí eléyìí ńjọ́ kan so gbogbo tẹ́ ń ṣe yẹn ẹ fi nǹkan kan kún Islam kankan ẹ kàn sọ gbogbo àwùjọ tó ń jó tán àwọn ọmọ tẹ́ ń kọ hip hop yẹn náà ti ń fi Kùránì sínú rapping wallahi wọ́n ti ń rap pẹ̀lú Kùránì gba mali nkankan wọ́n ti ń rap nínú al-Qur'an gbogbo àpapọ̀ mùsùlùmí àfàyín lọ́lọ́run lọ ní pẹ́ lórí eléhùn lórí ọ̀rọ̀ orin tí mo mú wá ní ìsìn tí mo ní ẹ̀kọ́ wa shamsi wa duhaha ń ṣe fídíò kékeré kan lórí eléhùn inshallah jama wa ọba Olúwo ọlọ́mọba ní ṣe dáadáa fún wọn ọlọ́mọ jẹ́ wọ́n rá padà sí ibú mo wá ń gbọ́ ó ní ọ́díò kan tí mo fẹ́ play lálẹ́ yìí fídíò ni bọ̀ mo rọra ṣe sí ọ́díò màá kàn play díẹ̀ ń bẹ̀ so ma play DM be inshallah so mo kan amin ẹsẹ so ma play DM be ẹ wá wo kíni dùn àwọn oníṣẹ̀ṣe gangan nínú ọ̀rọ̀ yìí so wọ́n sọ ńbẹ̀ àwọn Acadip àwọn ni wọ́n dálẹ̀ jama wa Acadip odan keken lefa Acadip dúró lórí pé tírà Acadip tẹ̀lé tin be na al-Qur'an ni pé wajadilhum billati hiya ahsan tó bá di pé fẹ́ bá wọn ṣe dialogue in tó bá da jù náà ní kẹ́lò so Acadip wà ṣebí ìta gbangba l'Acadip tí ń ṣe program rẹ̀ ẹ̀kúrẹ́ táwọn oníṣẹ̀ṣe náà ṣe pèpè síta gbangba ẹ̀yin oníṣẹ̀ṣe ọlọ́ba ms bàbá gbogbo yín ẹ pèpè síta gbangba mo fi sọ ní program tó lọ yí pé ẹni bàbá abẹ́ni mùsùlùmí tí bá ń pèpè fún yín pé ẹjẹ́ kínní ẹjẹ́ ogun omi àbí ń pèpè síbi pé ẹjẹ́ lọ bẹ̀ ṣé ti ẹ̀rí gbólóhùn ẹjẹ́ lọ bẹ̀bẹ̀ ń ó lè má jẹ́ kíru ẹni tí bá ń pèpè bẹ́ẹ̀ ó lè má jẹ́ wọn látúnbọ̀tán rí láyé kíní jẹ́ ẹjẹ́ lọ bẹ̀bẹ̀ kíní jẹ́ ẹjẹ́ lọ bẹ̀bẹ̀ ẹ̀ ń bá bẹ̀bẹ̀ gbogbo àpapọ̀ mùsùlùmí ó sì fà lọ́lọ́n lọ torí alábòsí ni máa bẹ̀bẹ̀ Al-Qur'ani sì ní jahidil kuffara wal munafiqina waghluz alayhim wa ma'wahum jahannam oh afa wa leji òkú bá ń ṣe àwùzù náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاهد الكفار والمنافقين واغلظ عليهم Ọlọ́run láwọn kèfèrí àwọn ẹ máa gbọ́ èmi sọ fún yín ṣe rí táwọn ọmọ oníṣẹ̀ṣe yìí tí wọ́n bá fẹ́ wẹ̀ yẹn kẹ́ńkẹ́ nù tí wọ́n ń fà yìí ṣe rí tí wọ́n ń ṣe wọ́n kéré sí alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì wọn nímọ̀ nípa tí wọ́n ń ṣe tí ẹ bá ṣe pé ògiri tó lanu tó jẹ́ kálá ń gbọ́ wọbẹ̀
tá bá ra àwọn àfáà kan nílẹ̀ Yorùbá táwọn tí ń fẹnu àbùkù kan àwọn sàhábà lánàá tẹ́lẹ̀ táwọn tí ń fẹnu àbùkù kan àwọn ahadithu tó wà thabitatun sahiha inú àwọn kutubu siha tá bá ti ra àwọn àfáà kankan tẹ́lẹ̀ tí wọ́n ti ń fẹnu àbùkù kan ru àwọn hadithi bẹ́ẹ̀ táwọn onímọ̀ tí wọ́n lè fi báàkì pé báyìí ló ṣe rí a sọ fún wọn anita pé ẹ fẹnu àbùkù kan hadith ń bẹnu Bukhari ẹ̀yin náà kọ́ ní tírà ká wá publicize tírà yín ságbàáyé ká worú èpè tí gbogbo ara yóò gbé yín ṣe so ẹ má fi mọ ní agboolé yín nìkan bẹ́ẹ̀ ṣe ń dorí mídíà irú yẹn Ọlọ́run nìkan ló lè jẹ́ ẹgúnlẹ̀ rẹ̀ ń di ẹ̀ ẹ kọ́ sínú tírà kẹ́ sọ pé ní àwọn hadith umirtu an uqatila an-nasa yẹn ẹ sọ pé ẹ̀yin ò gbà wọlé ẹ wá kọ́ ní tírà ẹ má rò lẹ́jọ́ mọ́ ẹjọ́ ti sú wa báyìí a fẹ́ gbọ́ ẹjọ́ kankan mọ́ ẹ kọ́ sí tírà ká wá gbé tírà yín ẹ wá já gbé lọ sí Cairo kan lọ tẹ̀ jáde ńbẹ̀ ẹ já gbé lọ sí Lebanon ẹ já gbé lọ sí Beirut ẹ já gbé wá sí Nigeria ń bí gangan tá a jọ wà ẹ já gbé tírà yín wọ bẹ̀ ká gbé wọ sínú àwọn academic lab ẹ mọ̀ yìí pé kò sí nǹkan kan lágbárí yín wallahi mọ̀ bẹ́ẹ̀ jama wa Allah ni lil fuqara il muhajirina alladhina ukhriju min diyarihim wa amwalihim yabtaguna fadlan min Allah wa ridwana wa yansuruna Allah wa rasulahu ulaika humus sadiqun nínú àwọn tí Qur'an sọ tó ní lil fuqara yìí àwọn tí wọn ò ní al muhajirina tí wọ́n ṣe ní àjò pẹ̀lú Ànábì láti Makkah wá sí Madina alladhina ukhriju min diyarihim wọ́n jáde nínú ilé wọn wallahi wọ́n jáde inú ilé wọn wa amwalihim àti gbogbo tí wọ́n ní gbogbo dúkìá tó rà ní tú amwalu sówó ńbẹ̀ gbogbo dúkìá wọn fi ilẹ̀ wọ́n jáde kú ńbẹ̀ kí wọ́n wá lọ yabtaguna fadlan min Allah ojú rí Ọlọ́run ni wọ́n wá wa ridwana wọ́n wá yọ́nú rẹ̀ níjọ́ náà tí wọ́n jáde Abu Hurairah bá wọn jáde ni ọba àlékè ọlá ní àwọn tí wọ́n jáde tí wọ́n wà nú Ọlọ́run téèyàn kò bá wá láyà lónìí tí wọ́n máa fẹnu àbùkàn Abu Hurairah irú ẹni wo ló yẹ kó jẹ́ àwọn tí wọ́n jáde tí wọ́n wá nǹkankan yabtaguna fadlan min Allahi wa ridwana wa yansuruna Allaha wa rasulahu àwọn ò pé iṣẹ́ Ọlọ́run tó délẹ̀ aránṣẹ́ náà lọ́wọ́ òjíṣẹ́ Ọlọ́run tó lọ́run rán kò lè dáṣẹ́ náà sí ẹja kún lọ́wọ́ Ọlọ́run ní ulaika humus sadiqun Allahu akbar Ọlọ́run ní ulaika humus sadiqun àwọn tá ń sọ igangan làwọn tí wọ́n fẹ́ ṣe Islam àwọn olódodo nu gbogbo en bá ní wọ́n lọ máa bẹ̀bẹ̀ báyìí ulaika humuz zalimun àwọn alábòsí nu gbogbo ẹni tó bá ní kẹ́ lọ máa bẹ̀bẹ̀ báyìí ulaika humul fasiqun àwọn pòkí nìyẹn àwọn munafiki ẹ̀sìn nìyẹn so bí tí wọ́n ṣe máa nìyẹn ẹ wá jẹ́ n play audio yìí ẹni ọ̀rọ̀ bá ń dùn àyè fọ̀rọ̀ lọ ló já máa pẹ́ ẹnu sọ ibi tó kan Acadip ń bẹ ẹ jẹ́ nǹkan ọ̀rọ̀ ayọ̀ bẹ́ẹ̀ jáde ìfẹ́ ká pẹ́ lórí ọ̀rọ̀ àwọn Acadip ibi tó kan àwọn Acadip ń bẹ ni pé wọ́n máa ṣe debate pẹ̀lú àwọn Christian níta àmọ́ wọ́n mọ̀ nìyẹn wọ́n dẹ̀jọ́ wà lórí stage Christian ó máa béèrè Acadip ó máa dáhùn àbí Acadip náà mú béèrè wá so mo bá wá sí bàbá wa kan pàdé bàbá tí wọ́n jẹ́ Khalifa Sheikh Zuglul Ọlọ́run bá ní kí bàbá wa Sheikh Zuglul kó sì bá ní dúró ti àwọn Khalifa wọ́n wá ń sọ̀rọ̀ nípa yí pé Ọlọ́run mọ̀ tóbi gan wọ́n wá mú àpèjúwe kan wá yí pé ọba yìí lọ́ba tẹ́nìkan kan ò lè rí ìgbà tí wọ́n fẹ́ prove ara wọn sẹ́yìn pé tí wọ́n bá ń ka Kùránì fẹ́ lòmíì ó lè má ní believe nú ẹ̀ irú àwọn ọlọ́ba àtàwọn oníṣẹ̀ṣe tí wọ́n jáde wọn ò ní intẹ́ ní believe nú ẹ̀ tẹ́ wá ń kà kò lè yé yín báwọn tẹ́ bá fẹ́ ka nǹkan ẹ kọ́ ní believe nú ẹ̀ àwa tá a jẹ́ mùsùlùmí a ní believe nínú Injil àná fi rán Ànábì Ìsá a ní believe nú ẹ̀ ìtorí ẹ̀ ló jẹ́ káwọn àfọ farabalẹ̀ sórí tí wọ́n pè ní Bible inú Bible àwọn tó jódodo wà ńbẹ̀ inú Bible àwọn tí wọ́n ti tọwọ́ bọ̀ ńbẹ̀ ọwọ́ ọpọlọ́wọ́ ò jẹ́ kára ayé kankan ráyè tọwọ́ bọ̀ al-Qur'ani gan la ya'tihi al-batilu min bayni yadayhi wala min khalfihi tanzilun min hakimin hamid oríire táwọn mùsùlùmí gbọ́dọ̀ dunnú sùn lálẹ́ yìí mùsùlùmí tí ó bá dunnú sùn lálẹ́ tó ní ẹbí Nàìjíríà sáré kò wá sówó lọ́wọ́ òun yìí ní gangan kan irú ẹni bẹ́ẹ̀ ọ̀gbádùn nìyẹn kò mọ̀ yí pé yawmun laka wa yawmun alayka lọ́rọ̀ ayé ó lo wọ́n mọ̀ gbọ́ lọ sí máa wí thalathatu ayyamin yadahu kulluhu wa ma hunna illa al-amsu wal yawmu wal gadu wa ma hunna illa al-amsu wal yawmu wal gadu ọjọ́ mẹ́ta náà la wá lò kò ju mẹ́ta lọ ó dẹ̀ mi ṣe wá sí ń jẹ tàbí nǹkan mọ́ ní gbogbo ohun tó ń kálukú ń lò láyé pa a kàn fẹ́ sùn a fẹ́ jí náà ni wàláì a fẹ́ sùn a fẹ́ jí iná gbogbo ń kálukú ń lò
ó sùn ó sì jí iná ló fi ìwọ náà rákòrò ó sùn ó jí ibẹ̀ náà ìwọ náà ti ń rìn ó fẹ́ sùn ó sì fẹ́ jí ibẹ̀ náà ìwọ náà ti ń dàgbà ó fẹ́ sùn ó fẹ́ jí ló ti ń wọ skul ó fẹ́ sùn ó fẹ́ jí ló ti ń níyàwó ó fẹ́ sùn ó fẹ́ jí ìwọ náà fi ń bímọ lábẹ́ pa afẹ́ sùn afẹ́ jí la fi ń dàgbà afẹ́ sùn afẹ́ jí náà látún fi sùn jọ kan tá à ní jí mọ́. iṣẹ́ Ọlọ́run ni gbogbo ẹ̀ ìkankan tó gùn ṣe ń bẹ òsì mo ní tẹ́ bá fẹ́ báwọn oníṣẹ̀ṣe sọ̀rọ̀ torí mi náà ń bọ̀ wá sórí TikTok báyìí á padà wá pàdé ara wa lórí TikTok látọ̀lá lọ báyìí á pàdé ń bẹ̀ ibi wọn bá lè jẹ àkáǹtì dé ká máa jẹ́ ǹso so tí n tán ṣe bá dá wọn lójú ní sẹ́ ká máa áàkì àkáǹtì àwọn èèyàn ṣẹ̀bẹ́ ṣe ti yín àwa náà ṣe tiwa ni so ẹ tún ẹ fò lè kọ́lẹ̀ ẹ wà lórí òfò tẹ́lẹ̀ ẹ tún wá fòfò kófò àyàwó àyọ̀ ọ̀gbọ̀ orí òfò ní kéèyàn máa forí balẹ̀ fún nǹkan míì tẹ́lẹ̀ ó tún wá mú olè mọ́lẹ̀ torí pé kó gba nǹkan ní nǹkan láì fún ọ níyọ̀ǹda inú tí Islam ti wọ̀ faramọ́ ni wà máa ń yẹ̀gì lólí yá àti bí máa gọ́lẹ̀ yóò mọ̀lì kìyàmà gbogbo ẹ̀ ń bá ṣe jàǹbá ọmọlàkejì yóò gbé ń tó ṣe jàǹbá rẹ̀ yóò gbé pàdé Ọlọ́run lálẹ́ kìyàmà kò sì ní mórí bọ́ so ibi tó kan Acadip ń bẹ̀ jàmá ni pé Acadip wà pé àwọn Christian mo ní bàbá wa Khalifa Sheikh wọ́n wá ń sọ̀rọ̀ nípa yìí pé ọba téèyàn ò lè rí emotal wọ́n mú ẹ̀rí wá nínú song praise àwọn Christian tí wọ́n fi máa ń yin Olúwa wọ́n gbé jáde ń bẹ̀ pé a lè rí Ọlọ́run bẹ̀ wọ́n tún lọ sínú 1 John wọ́n tún mẹ́rin wá ń bẹ̀ wọ́n lọ sínú Timothy wọ́n mẹ́rin wá ń bẹ̀ èyí tí wọ́n mú wá kẹ́yìn tó kà mí láyà wọ́n lọ sínú Exodus chapter 13 chapter 33 verse 12 àbí 13 ṣá wọ́n mú wá ń bẹ̀ wọ́n farabalẹ̀ jókòó pé a jẹ́ pé àwọn tí ń jẹ́ Christianity náà àwọn náà láwọn ibi tí wọ́n ti gbádùn gẹ́gẹ́ bí mùsùlùmí náà ṣe kíni o bí mùsùlùmí ṣe gbádùn tá bá lọ wò lágbàáyé ẹ̀sìn tó wà recommended lágbàáyé tá bá kù nínú àwọn tí wọ́n jẹ́ Hinduism ni o àwọn Jew ni àwọn nǹkankan lẹ́yìn Muslim Christianity náà ló tún kù so kò síbi kankan tí wọ́n ti recognize ìṣẹ̀ṣe níbo ẹ̀sìn ìdọ̀tí ní ìṣẹ̀ṣe so ìṣẹ̀ṣe ìṣẹ̀sìn ifá ìmọ̀ ní ifá bàbá ẹlẹ́bùúbọn kú sọ kí ló tẹ̀ lọ́ máa kún tẹ̀ lọ́ máa fúngun mọ́ ẹlẹ́bùúbọn kí ló tẹ̀ lọ́ máa fúngun mọ́ bàbá ẹlẹ́bùúbọn pé bàbá ẹ̀ ṣe lè sọ máa ń ta gbangba èwo wọn bí rẹ́nu yín tí ò fúngun mọ́ so bàbá ẹlẹ́bùúbọn sọ pé ifá ìmọ̀ ni báwọn mùsùlùmí ṣe lọ́ máa kọ́ Kùránì táwọn Christian náà lọ́ máa kọ́ Bible bẹ́ẹ̀ náà ni ifá náà ṣe rí téèyàn lọ ṣe kíni téèyàn lọ kọ́ ọmọ bàbá náà léèrè pé bàbá ń gbà tẹ́ wá sọ yìí pé ẹ̀bùn kéèyàn lọ kẹ́kọ̀ọ́ ní ifá yìí kí wá àwọn Ṣàngó nǹkan bàbá ní Ọlọ́run mọ́jà àwọn orí táwọn èèfì lọ forí balẹ̀ fún Ṣàngó àbí forí balẹ̀ fọ́ya àbí forí balẹ̀ fún nǹkan kan wọ́n ní bàbá kí ló dé wọ́n láwọn ọmọ forí balẹ̀ fún tọ́ lẹ́nu tí ò lè sọ̀rọ̀ wọ́n láwọn ọmọ forí balẹ̀ fún nǹkan tó lójú tí ò fi ríran wọ́n láwọn làwọn lọ pèsè ẹbọ o àwọn wà gbé síwájú ẹ̀ yóò tún wá máa rùn pa àwọn nu lẹ́ngbà tẹ́nìkan kan ò bá jẹ́ ẹ̀rí pé ogbẹ́ tí bá ń bẹ ajá sógun kò ní yẹ dalẹ́ bá wọn ẹni bá ń bẹ ajá sógun wọ́n tún wá bẹ ajá ọ̀hún tán ẹ wọ ọ̀nà tí wọ́n ń gbà pa ajá wọ́n fa ajá nànà ẹ lè kú rẹ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe àfi tẹ́ bá túbá kẹ́ tó lọ ẹ lè kú rẹ̀ láyé yín ẹ má ságọ ṣe rí Kírísítẹ́nì tó bá gba àwọn oníṣẹ̀ṣe láyè tó wá ságọ sábẹ́ wọn òun náà gbádùn ni so ẹ sì ti máa fura yí pé àwọn ọmọ oníṣẹ̀ṣe tí wọ́n jáde yìí wọ́n ní àwọn àfáà kọ̀ọ̀kan lábẹ́ so nínú àwọn àfáà tí wọ́n ní lábẹ́ àsìkòtà sírí wọn ò tú òtí tó báyìí so àmọ́ mò ń fẹ́ yún mo fi ń pàkíyèsí àwọn mùsùlùmí pé tí wọ́n bá ń ṣe prógráàmù wọn so tí wọ́n bá ń ṣe prógráàmù wọn kò nídìí ẹ má wulẹ̀ pè wọ́n ẹ má pè mọ́ ẹ kàn máa wo ibi tọ́lọ́run parí ayé wọn sí ẹ má wulẹ̀ pè sórí ẹ̀ mọ́ ẹni Ọlọ́run bá fún chance kó pè síbẹ̀ àwọn ìbéèrè tí mo fẹ́ kà kalẹ̀ ẹ kàn bí wọ́n léèrè so ẹ ṣeun jàre Peter Fatomilola àwọn bàbá tí máa dé kan náà síbẹ̀ tí ó gùn bọ̀ náà ẹ ṣeun àwa kan àwọn ọ̀dá wọn máa lẹ́yìn àwọn àfáà nìkan làwa dá mọ́ àwọn ọ̀dá gbogbo àwọn ní wọ́nranwọ́nran mọ́ kọ́lọ̀ wọn sì wá jẹ́jẹ́ ni so ibo mo ti lọ jẹ́mọ́ tẹ́ bá ti wá pè sórí prógráàmù wọn ìbéèrè alákọ̀ọ́kọ́ tẹ́ ọkọ̀ bí wọ́n ni pé kí ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe gan ẹ dákun ẹ bí wọ́n sẹ́yìn pé wọ́n bí àwọn léèrè pé kí ni wọ́n ń pè ní Islam a wá sọ pé al-Islam huwa al-istislamu lillahi bit-tawhid wal-inqiyadu lahu bit-ta'ati wal-khulusu mina ash-shirk ìtàn pè ní Islam nìyẹn bó sì fẹ́ ṣe ní definition tàwọn àfá o lè wọnú Islamu náà wa man yargab an millati Ibrahima illa man safiya nafsahu wa laqad istafaynahu fid dunya wa innahu fil akhirati lamina salihin bó sì lóyún o lè ní ma kana Ibrahimu yahudiyan
ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين. Okay, ṣé ó sínú Bíbélì pé Abrahamu ọ̀nà ló náà kò sí ńbẹ̀. Ńbẹ̀ ìrun kíkí ńbẹ̀ nínú Bíbélì. Àwẹ̀ ńbẹ̀, zakat ńbẹ̀, hajj lílọ ńbẹ̀ jama. So ló fi jẹ́ pé Mùsùlùmí àní ká máa ṣe kí n lálẹ́ ká máa sá dùnnú. Ìdùnnú náà la sì bá kalẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Mo ní ẹbí wọn léèrè pé kí ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe. So gbogbo àwọn ọlọ́ba MS bàbá àti àwọn bí wọn ẹbí wọn léèrè pé what is the meaning of ìṣẹ̀ṣe? Traditional àbí kí wọ́n ń pè wọn kí ni wọ́n ń pè bẹ́ẹ̀. So kán wá máa sọ history ṣe báwa tiẹ̀ níbi táwọn padà sí ànítàn táwọn máa fi ka who is Prophet Muhammad sallallahu alaihi wasallam kódà bẹ́yìn ò ní tíà tẹ̀sórí Google pé ó fẹ́ mọ̀ nípa Nabi sallallahu alaihi wasallam wọ́n bá gbé fún ọ̀yà kata báyìí tó máa rí pàǹpàǹpà nígbà wọn tún dáadáa parọ́ wọn lẹ́yìn ọdún mẹ́rin tí Abdullahi kú ìníyà Nabi tó bí ẹwà dá parọ́ jàmá kò sí ìwé tàn tó sọ bẹ́ẹ̀ olórí ibú ni máa sọ rú tàn ìtàn tí ṣebí tán wọ́n la ilaha illallah wọ́n tọ́ ìtàn Ògún ìgbà wo làwọn Ògún ṣẹ̀ṣẹ̀ lọ ìgbà wo làwọn Ọya ṣẹ̀ṣẹ̀ lọ ìgbà wo ni gbogbo àwọn tẹ́lẹ̀ fẹ́ máa sìn Al-Qur'ani ni uffin lakum walima ta'buduna min dunillah Ọlọ́run ló máa ṣe fún yín o ẹ mà nílà kai o àtẹ̀yin àtàwọn tẹ́ ń sìn orí yín ọjọ́ pé aláwọn béèrè tó yẹ kí wọ́n béèrè gan lọ́wọ́ mùsùlùmí ẹ ń pẹ́ tí bá ti ń ṣẹbọ orí wọn yẹ pé ká nírú àwọn béèrè ni wọ́n béèrè ni àbáwọn bá tiẹ̀ sí fẹ́ tú tí àjáde àmọ́ pọ́lọ́ wọn ò lè lọ ọbẹ̀ láyé ẹgbẹ́ tí bá ti ń pe nǹkan míì lẹ́yìn Allah wallahi orí wọn yẹ pé kódà kó jẹ́ mùsùlùmí ní ń pe nǹkan míì lẹ́yìn Ọlọ́run ẹ lọ wo báwọn náà ti máa rí orí wọn yẹ pé wọ́n máa ṣe bí wèrè ní bẹ́ẹ̀ tí ìmílẹ̀ lóhùn wọ kálíwọ̀ ọdún mẹ́rin ìmílẹ̀ lóhùn lọ nu kálíwà nu kòtò kálíwà nu kànga ẹ dákun ṣe wèrè ń sàwọn èèyàn nífa kálíwà nu kànga ok ǹjẹ́ tí wọ́n mọ̀ pọ̀ wà ń bẹ̀ tí wọ́n fi fa lọ́ọ̀kì tí ọba bẹ̀lú àlìkìyámọ́nù kí ló lọ sọ fọ́lọ́ àwọn èèyàn kú nínú ta wọn á lọ nú gbó wọn làwọn kálíwà ẹ dákun ẹ̀rí dà lórí ikọ̀ kálíwà. So àwọn tí ń ṣe tọ̀ríkọ̀ ìyìn sọ pé àwọn tí ń ṣe súfí àwọn tí ń ṣe tọ̀ríkọ̀ náà wà nù tí ń fún àwọn ọmọ ìlọ́rọ̀ sọ torí wọ́n ti sọ̀rọ̀ kan báyìí. So bẹ́ẹ̀ pé kèsè bó ṣe káwọn ó gbé kalẹ̀ nu wọ́n ní káwọn àfọwọ́ máa búra páwọn náà ó ṣoògùn páwọn náà ó ṣèfá àwọn náà ó ṣàwò rárá bó ṣe kó gbé jáde kọ́hún bó ṣe kí wọ́n gbé jáde tí wọ́n bá ní làákàyè ni pé àfa alágbájá àjọṣàwò ni bó ṣe kó sọnù ọ wà ní káfa yẹn wá ṣe kíni kó wá dìbọ́ǹkì ẹ̀. So ẹ lè dá mùsùlùmí sínú God ẹ dákọ ẹni tó bá ṣe kíni o tó ṣe fá pẹ̀lú yín jẹ́mọ́ ẹ̀já jọ gbọ́ ọ́díò yìí ìfẹ́ kọjọ́ lọ púpọ̀ torí mo fẹ́ sọ àwọn wo ni wọ́n ń pè ní Yorùbá gan mo ti ṣèpalẹ̀ mi eléyìí pé àwọn wo ni wọ́n ń pè ní Yorùbá gan torí pé nìkan bí mi léèrè pé ṣé Yorùbá ẹ fẹ́ mọ fi wá ta káyìtì fáwọn alárúbáwá kódà ẹ̀já ọkọ̀ máa gbọ́ kíní lọ́nà bismillah. Amẹ́ríkà kò gba London kọjá ìlú àwọn lóní. Adé sọ. Ẹgbẹ́ sàkóso tó sọ̀rọ̀. Buhari tó fẹ́ jẹ́ pé Islam tẹ̀ sọ kò gba Germany kọjá kò gba Amẹ́ríkà kò gba London kọjá ìlú àwọn lóní yìí àwọn tí ò lọ́pọ̀lọ́ nìkan ló máa ń dúró sí. Bíi Mali, bíi Senegal, bíi Sierra Leone, bíi Nàìjíríà, bíi ìjà ó ti yẹ yín. Àwọn ìlú òṣì ló máa ń dúró sí kò ń dúró sí àwọn tó bá ti lọ́pọ̀lọ́. Ṣé ẹ ti ọkọ rí báwọn nínú àwọn arọ tí wọ́n ń pa fáwọn dìdìrín ẹgbẹ́ wọn nù nínú àwọn arọ tí wọ́n ń pa fáwọn dìdìrín ẹgbẹ́ wọn ò ní pé ìsìláàmù ọgbà ìlú gidi kọjá ẹ lọ tẹ̀ sórí Google yín kẹ́ ẹ tẹ̀ wá látọdún wá sẹ́yìn pé ìlú wo lágbàáyé o ẹ̀sìn wo ni the fastest religion lágbàáyé ìsìláàmù ni kódà India tí Hinduism ti bẹ̀rẹ̀ tó yẹ pé òun gangan ni tí wọ́n máa ń sọ̀rọ̀ oldest religion tí Hinduism wà ń bẹ ní India gangan ẹ rí bí wọ́n ṣe ń gba ìsìláàmù bí wọ́n ṣe ń gba ìsìláàmù léraléra ní India ọ̀hún gan òkè lágbàáyé ní ìsìn ẹ lọ sí China ẹ lọ wo tí wọ́n fi ìsìláàmù dá lára ń bẹ so ẹ rè lé wọ́n sọ pé made in China kìnnìkan made in India kìnnìkan kankan ṣé àwọn tí wọ́n ìsìláàmù gbọ́dọ̀ wọn kọjá náà ṣé wọn ò ní làákàyè ó dájú pé àwọn tí wọ́n láwọn fẹ́ báàgì ìṣẹ̀ṣe yìí wọ́n pọ̀ dà díẹ̀. Àdúrà tó ń ṣe ń bẹ̀ pọ̀ àdúrà Ọlọ́run gbàgbé ẹ̀nìkan kan gbọ́dọ̀ ajá ìmọ̀ ìtọ́bẹ̀ fún yín mo tún sọ ọ́ sẹ́yìn. Àdúrà ò ṣe London kò ṣe Amẹ́ríkà wọ́n á fẹ́ ṣe Nàìjíríà who does that? Wọ́n mú wá fún yín wọ́n fún yín kọ́ ẹmọ́yé gbàdúrà wọn kọ́ ẹmọ́yé ń ṣiṣẹ́ wọn kọ́ bẹ́ ṣe ń ronú ẹ̀wọ́n ló kò ní yẹn sí masters àbí méjì lọ́jẹ́ lọ́wọ́ o tó ṣe ká gidi ṣàwẹ́ wa wọn lọ́wọ́ ọmọkùnrin méjì ló bí tí àwọn ẹ̀dá ṣòwò ní kiri gbogbo London bí wèrè bí ogbó. Jàmá
inú tí ń bí wọ́n nú bí mùsùlùmí ṣe múra tí mùsùlùmí ó cover orí rẹ̀ ẹ bèrè lọ́dọ̀ àwọn Christian náà pé ṣé kò sí múra yẹn ní lọ́dọ̀ wọn kò sí ẹ̀sìn kan tó ti wárí tẹ́lẹ̀ kó tó di pé Islam di uwalladhi arsala rasulahu bilhuda wa dinil haqqi liyudhhirahu ala dini kulli kó tó di pé Islam wá padà wá jẹ́ ẹ̀sìn tó fẹsẹ̀ rinlẹ̀ pé ẹ̀sìn ni ẹ̀sìn tó kàn tẹ́nìkan kò ní ṣe kíni tí ò tún ní ẹ̀sìn kankan míì wá mà kò wá sí ẹ lọ sínú Bíbélì àwọn Kírísítẹ́nì náà ọ wá ń bẹ̀ pé tí wọ́n bá ti tó bá fẹ́ máa sírílẹ̀ káàkiri yóò jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ sí kán lọ fọ́ orí rẹ̀ ń kodoro ni o so tí túmọ̀ sí pé àwọn náà faramọ́ kóbìnrin ó ṣe kíni kó bo ara rẹ̀ ẹ wá já padà sílẹ̀ Yorùbá gangan nílẹ̀ Yorùbá láwọn ìyá tiwa táwa bá káyé tó di òfò báyìí àwọn ìyá yẹn sírílẹ̀ àjẹpẹ́rú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí gangan wọ́n sọ ọmọ Yorùbá gidi torí pé táwọn bá jọ ọmọ Yorùbá ẹ challenge wọn ẹnìkan kúrò nílùú èbó tí wọ́n wà yẹn ká máa bọ̀ wá sí Nàìjíríà ṣebí ìlú wa nílẹ̀ Yorùbá kí náà sákùn lé fún so kí ni gbogbo àwọn ọlọ́ba sákùn lé fún kí ni gbogbo àwọn ms bàbá sákùn lé fún ìlú òǹlù ní àti ń ṣe tí wọ́n ṣe òun ọ̀dẹ̀ sí ìta gbangba inú kọ̀rọ̀ yàrá wọn ti ń ṣe àjẹpẹ́ òjò ni wọ́n jàre ms bàbá máa bọ̀ wá Nàìjíríà máa bọ̀ wá ilẹ̀ Yorùbá wa bá rẹ̀ ká lọ́ mọ ọkọ ní ọ̀nì ilẹ̀ Yorùbá ń bì ilé ẹ̀kọ́ wa kọ̀ ẹ̀kọ́ wa ń lu èbó kọ́ máa tàfà wálé so ẹ kàn da tí ẹ bá yẹ pé torí pé ẹ kàn da mídíà rú pẹ̀lú àwọn ọlọ́bẹ̀ yóò mùsùlùmí ìntẹ́yìn ṣe yẹn kódà ní ẹlòmíì inú yín tó wà ní London nímì inú yín tó wà lamẹ́ríkà wàláhì wọn ò tiẹ̀ mọ̀ pé nìkan kan ń bẹ tí ń jọ́ lọ́ba ń bẹ ìsìláàmù wọn ò dàrú kankan ń bẹ lójoojúmọ́ làwọn yẹn ń gba ìsìláàmù fa àwọn tí ó ṣe Christianity ojoojúmọ́ làwọn náà ṣe Christianity wọ́n ṣe Christianity tí wọ́n lọ wọn àti ẹ̀ fẹ́ gbọ́ ipe nǹkan kan ń bẹ tí ń jẹ́sẹ̀ ṣe lágbàáyé àfàwọn tí wọ́n bá ponú nìkan ni ó kù ń díẹ̀ òkè táwọn àfà bá ń ṣe wá sí pé Ọlọ́run ní waqada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana táwọn àfà bá bọ́rọ̀ débi waqada rabbuka ọba mi ṣe ń dandan ó ṣe lófin alla ta'budu illa iyyahu pé ẹ gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan mi ju Allah lọ òkè tá bá bọ́rọ̀ débẹ̀ ká mọ̀ túmọ̀ nítorí pé aláwọn oníṣẹ̀ṣe lẹ́gbẹ̀ẹ́ gbogbo ẹ̀yàn àfà bàbá olómi kò dájú pé represent Islam pẹ̀lú gbogbo tẹ́ ń ṣe lórí mídíà yẹn ẹ má jáde sí yẹn o so ó dáa kẹ́ẹ̀ra dúró sórí ẹ̀ ń tú àwọn èèyàn ń yà á jẹ kẹ́ẹ̀ dúró sórí àsàlátù yín jẹ́ kúkú ní nǹkan mi tẹ́ ń ṣe náà àsàlátù rẹ̀ ra dúró ń bẹ̀ jẹ́ tẹ́ bá bọ́rọ̀ yín débi pé wá ń yàkàyàkà yín lórí mídíà ayé òsù yín o sẹ̀ǹpá wa ara máa pa yín ti sẹ́gbẹ̀ẹ́ kan àtẹ̀yìn àtọmọ yín ara máa pa yín ti sẹ́gbẹ̀ẹ́ kan tó rẹ́yìn náà wà nù tí ń da in ti ń bẹ́ńlẹ̀ irú wọ́n sọ̀rọ̀ Imam Ogbomoso ó lẹ́nu tẹ́yìn fi sọ sọ lọ́nà tó dáa wọ́n lóyún ní against Islam lónìí ọba Gandhi ẹ lọ ṣe jẹ́jẹ́ ọba Gandhi èmi ọkàn ara yín létí ọ̀rọ̀ tó kàn mí l'Ogbomoso rè ọba Gandhi ẹ lọ ronú ibi tẹ́yìn wà lónìí pé wọ́n mú yín wá láti ìlú èbó ní ẹ̀sìn Nàìjíríà ẹ̀ mọ bílẹ̀ Yorùbá ṣe rí ọmọ Yorùbá mọ bí ẹ ṣe mọ tíyàn wọ́n mọ tíyàn ẹ̀yin ti kó ń létí pẹ́ o inú àwọn aburú ilẹ̀ Yorùbá nìyẹn so ilẹ̀ Yorùbá wọ́n mọ tìyín tẹ́ fi dé ibi tí wọ́n mọ̀ pé àwọn ti lè padà wọ́n tìyín wọ free bẹ́ẹ̀ wọ́n yọ àga wàláhì ilẹ̀ Yorùbá tún wọ́n mọ rẹ́rìn nígbà tẹ́ bá ṣubú tán ọba Gandhi ẹ ṣèjọba yín kẹ́ ẹ sọ fọ́lọ́run kọ́kọ́ yín máa ṣe bẹ́ẹ̀ bá ń bá lọ bẹ́ẹ̀ ṣe ń bá lọ yìí wàláhì làzim wọn ò ní rórí pa yín ilẹ̀ Yorùbá mọ́ so àwọn tí wọ́n ṣe lánàá wọ́n ṣe dáadáa lórí pa wọ́n fi ṣẹ́kù okay gbogbo àpapọ̀ mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n ní gbogbo àpapọ̀ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ wọ́n láwọn ń sọ fún yín pé ẹ dákun bàbá ẹ má bá wa kọ́ shopping complex síwájú mọ́sálásí okay kí wá lọ́ràn yẹn ń bí aláàfẹ́ shopping complex gbogbo mùsùlùmí láwọn ọ̀fẹ́ so wọ́n láwọn ọ̀fẹ́ okay kí wá ní ẹ lọ wálẹ̀ ẹ̀bòmí ẹ wo gọ́vnọ̀ Ṣèyí Mákindé ọlọ́mọdé ó bàjẹ́ fún wọn àmín gọ́vnọ̀ Ṣèyí Mákindé wọ́n kàn mú àwọn ilẹ̀ kan tí ò tiẹ̀ papọ̀ mọ́ chọ́ọ̀jì kò papọ̀ mọ́sálásí wọ́n sì ṣe kíni o wọ́n sì ń dá wọn kódà lọ́dọ̀ tiwa lórí ta pé ń bì wọ́n tún ti ya nǹkan tí wọ́n fẹ́ wá kọ́ síbẹ̀ ọjà ńlá tó tóbi ńláńlá tó yẹ pé àwọn èèyàn máa ń ná tí gbogbo olóòtú máa dùn so wọ́n lọ sí wòròdù wọ́n kọ́ páàkì bẹ́ẹ̀ wọ́n tún kọ́ àwọn ọjà nǹkan kan ibi tí ilẹ̀ bá jẹ lọ́dọ̀ wọn
tílẹ̀ bá jẹ nínú ilẹ̀ ìjọba tó jẹ́ mọ́sáàsì wọ́n wá bẹ àwọn ará mọ́sáàsì pé ilẹ̀ ti jẹ bí o á lọ bá yín tún kọ́ sí ibòmíì ẹ má bọ̀ wá sádọ́gba àwọn táṣẹ ń bẹ lẹ́nu wọn gẹ́gẹ́ tí wọ́n jẹ́jọba nu wọn ò fọwọ́ ta àwọn oní ẹ̀sìn wọn ò fọwọ́ ta wọn láyà ọba lẹ́jẹ̀ being a Christian torí pé wá jẹ́ Christian kò sọ pé ẹ ti ní authority kẹ́ ẹ mọ̀ ṣe tó wù yín nínú àwọn aburú tá à ń sọ nìyẹn o Islam ti ní ọ̀tá ti pẹ́ ọkàn fẹ́ fi àwọn oníṣẹ̀ṣe ìgbé àwọn aburú àwọn ọ̀tá Islam jáde ni àwọn Christian ní aburú wọn ní aburú tí wọ́n ti ń palẹ̀ mọ́ rẹ̀ kalẹ̀ fún mùsùlùmí láfi sọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí ń pariwo unity gbogbo ẹ̀yin bàbá àbátẹ ẹlẹ́ǹsẹ̀ unity káàkiri ẹ dákun ibo làwọn diaspora wà gan láìjọ tọrọ ẹ̀ ti ṣẹlẹ̀ ẹ̀yin diaspora ibo lẹ wà gan àwọn ọmọ tí ń sọ̀rọ̀ yìí London àwọn tí ń bẹ London bẹ́nu wọn tí ń bẹ America bẹ́nu wọn àtàwọn ìlú míì tẹ́ẹ̀jọ wà ní diaspora ipa wo lẹ kó ń bẹ̀ gan àfi kẹ́ ẹ máa lé ẹ wọ́n bó kọ àbá wa kan jẹ́ ẹ wọ́n bọ́ àwọn àgbàlagbà wa wọ́n ṣe kinní kan ẹ ní ẹ̀jẹ̀ agbọ̀bọ̀ ẹ̀yin diaspora àfàyín lọ́lọ́ ńlọ àbòsí pa yín kú lọ rándanrandan lẹ́ ń bá káàkiri. ẹ jẹ́ wọn ṣèṣì jáde gbogbo tí ń ṣe nǹkan bẹ́ẹ̀ nobody does it wọ́n ṣe gbogbo ayé wọ́n ṣe ṣe Islam lóòṣì náà ti máa ń ṣe wọ́n lẹ́yìn sáré àtàwọn Dubai nìkan ló jẹ́ any other place ẹ̀wọ̀ yẹ́mẹ̀ gbogbo ẹ̀ kò ń ṣèlú gidi náà. ọkùnrin tí ń kọ́mẹ́ǹtì tó ń gbọ́ tí lójú ó ti níbi tó ti lọ máa wo àwọn èèyàn rẹ̀ má kọ́mẹ́ǹtì tí wọ́n fi tó fi ní sùn dáadáa lálẹ́ ọ̀dà kọ́ra máa gbọ́ tó bá sì fẹ́ gbọ́ jáde sọ̀n pé ìmọ̀ pariwo ẹ bá ń ṣí àrẹ̀ ìyìn sì pariwo ẹ bá ń tọ́ kẹ̀mí l'Ógbómọ̀ṣọ́ ni pé mùsùlùmí ń bẹ ń bẹ kírísítẹ́nì náà ń bẹ ń bẹ kí ló dé tí wọn ò wá wo chọ́ọ̀chì pé bẹ́ẹ̀ làwọn fẹ́ kọ́ kọ́ńplẹ́ẹ̀sì sí tó fi jẹ́ mọ́sáàsì ni wọ́n fẹ́ wá wò tó bá sọ fún yín pé kí ló kan tèmi ń bẹ inú àwọn ntí aburú tí Yorùbá ní tá à ń sọ nìyẹn Yorùbá ló ní kí wọ́n máa da lúrúpọ̀ mọ́sáàpẹ́ dàpọ̀ ẹ má ṣe pè fún o so ó possible wẹ́ pé kò ó lè má gbọ́yé ó lè má gbọ́yé so ẹ sọ fún sẹ́yìn pé ọba wọn pé Christian ni ẹni kó lọ sọ́dọ̀ àwọn Christian ẹgbẹ́ rẹ̀ kó lọ dá kó wá nígbà tó bá kọ́ shopping complex yẹn bẹ̀ kó wá sòfin pé mùsùlùmí kankan gbọ́dọ̀ ṣe kí ni o kò gbọ́dọ̀ wá rajà ń bì kò sì gbọ́dọ̀ gba ṣọ́ọ̀pù ń bí kò gbọ́dọ̀ nájà ń bẹ̀ kò gbọ́dọ̀ tajà ń bẹ̀ sòfin bẹ́ẹ̀ a mọ̀ pé ọba ń pàṣẹ ọba ń lólẹ̀ àmọ́ kẹ́ wá sí mọ́sáàsì àwọn mùsùlùmí lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti kọ́kọ́ divide gbogbo mùsùlùmí sí méjì ẹ ti divide mùsùlùmí sí méjì láwọn mùsùlùmí tí wọn ò wulẹ̀ gbádùn náà tẹ́lẹ̀ ọmọ inú ilé Yorùbá tẹ́ máa ń wá ìlú tí èèyàn gbọ́dọ̀ máa tọrọ kí wọ́n bí òun síbẹ̀ wà láìlẹ̀ Yorùbá ni ọmọ inú ilé kan náà wọ́n dẹ̀ torí ipò wọ́n torí ọlá wọ́n ti kọ̀yìn síra wọn ẹ wá ń sá pamọ́ sẹ́yìn kèfèrí sílẹ̀ Yorùbá tí yàn wá sọ pé wá jẹ́ lukẹ̀ tí yàn tẹ̀fà jẹ́ ara lẹ̀ ń bẹ̀nu lẹ́yìn kéèyàn Ọlọ́run ní ẹ̀jẹ̀ díẹ̀ tẹ́ jẹ́ ń bẹ̀ ní ayé tẹ́ bá wà wà mata'un ila hin ṣèbí ìlànà bìí ní wàtákù dúnìyà táwọn àfa àgbákò tí wọ́n mọ́ tútùkùtù wọ́n ní wàtákù dúnìyà wọ́n ní Ọlọ́run gan ànábì gan ní ẹ̀páyà ayé o ẹ̀páyà ayé o wàtákù dúnìyà ẹ̀páyà ayé o ayé lé o wàtákù nìṣà ẹ̀páyà omi àṣetùmọ̀ àdìfì kan wàtákù dúnìyà ẹ̀páyà yọ̀dọ̀ yín di ayé tí ń mú yàn gbàgbé Ọlọ́run wàtákù nìṣà ẹ̀sìn páyà aburú táwọn obìnrin tàná kó àwọn ọkọ wọn sí táwọn obìnrin tàná kó àwọn ọkùnrin inú ìlú wọn sí tí wọn ò fi móríire déwájú Ọlọ́run lànàbí sọ ń bẹ o àwọn àfáà sọ pé ẹ̀páyà ayé o ayé ń bẹ o ẹ̀páyà àjẹ́ o àwọn àjẹ́ ń bẹ o kíní kankankan gbádùn lórí ọ̀rọ̀ tí ń lọ yìí táwọn oníṣẹ̀ṣe ọba kó àwọn àjẹ́ ilẹ̀ Yorùbá jáde táwọn oníṣẹ̀ṣe ọba kó àwọn oṣó ilẹ̀ Yorùbá jáde tí wọn bá kó àwọn abìjà ilẹ̀ Yorùbá jáde tí wọn kó àwọn adágúnrò ilẹ̀ Yorùbá jáde tí wọn kó àwọn alápinni ilẹ̀ Yorùbá jáde tí wọn kó gbọ́ àwọn alágbàkó ọlọ́fọ̀n jáde tí wọn bá rí wọn kó jáde ẹ ṣẹ̀sìn láyé ẹ tún ṣẹ̀sìn lálẹ́ kíámà ẹ kó gbogbo wọn jáde àwa ti rẹ́dì báyìí jihadi náà làwọn ẹ dákun kí sáà wulẹ̀ ní tá a ṣe láyé náà nítorí tá a ṣe láyé náà ju pé ká jẹun nítorí pa gbogbo wa papọ̀ nù ká jẹun ká sì fẹ́yàwó síbẹ̀ ni ká sì fàájì síbẹ̀ náà tún in tó jẹ́ main purpose tiwa táwa fi wáyé òun náà ní kí ni ká wá sin lọ́hùn wa ma khalaqtul jinna in táwa fi yàtọ̀ sí yín nù tẹ bá rí gbogbo ẹni tó bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń bẹ tí wọ́n láwọn ò lè ṣe ìsìláàmù kí ló fà tí wọ́n fi ṣe ìsìláàmù wọn ò ní ìsìláàmù yẹn ti le jù wọ́n mọ̀ já wọn ń dàjí máa kírun ẹ̀dá kò ṣe ká jí ń dàjí sólè Ọlọ́run ló fi ra lọ́rùn ó lè díẹ̀ náà lọ́tọ̀ Ọlọ́run ló fi ra lọ́rùn wọ́n ní tó wá di tó dá ìlà wọ́n tún ní ká máa kírun
wọ́n ló tún le fáwọn bí ó ṣe le fún yín náà nù àfi tẹ́ bá túbá wọ́n ní táwọn bá tún dà lásàrì náà wọ́n ló tún le tó bá di magribi ó tún le tó bá tún di ṣáì náà ó le kódà àlùwàlá ló ní ẹlòmíì la fa àlùwàlá gẹ́gẹ́ ló ní ẹlòmíì la tó náà fi wà nú ẹni tí ń tọ̀ tí ọ̀tábà ń yàgbẹ́ kọ̀ tábà ọ̀daràn ọmọ ókè sẹ́yìn tó yẹ pé ẹ̀ ń tọ̀ ẹ̀ tábà ẹ̀yin tẹ́ ń yàgbẹ́ tẹ́ ẹ̀ tábà tẹ́ ẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe nǹkan oṣù tí nǹkan oṣù yín bá dá kí lẹ́sẹ̀ ẹ̀ mọ́ Islam mọ́ complete ó ti látàná ló ti láti àná kìtì ẹ̀ láti jẹ fà ìjẹjẹ láti jẹ wàá láti lẹ́lẹ́ni Islam ti pé so táwọn ọmọ oníṣẹ̀ṣe ìbá wá jáde lónìí tẹ́lẹ̀ àwọn nǹkan Sunan Ibn Majah àwọn nǹkan Tirmidhi àwọn nǹkan kìnnì kankan àwọn àṣọ pé ṣe rí gbogbo àwọn tíra tẹ́ mú jáde tó ń ti pé wọ́n tún tu ní English náà ẹ̀ tún mọ̀ ọ́ tú kò tún yé yín náà so kò sì lè yé yín tọ́lọ́lọ́run ló ti parí ọ̀rọ̀ rẹ̀ pé kò lè ṣe kíni o kò lè yé yín kò lè yé yín náà bó ló ṣe fẹ́ yé yín in tí òfin ní yé yín ó ti wà lára yín náà khatama Allahu ala qulubihim wa ala sam'ihim wa ala absarihim gishawa Ọlọ́run ní walahum adhabun alim ẹja tún gbọ́ díẹ̀ sí yẹn wá. àwọn Muslim background fa. They are very poison not. Tomati kama ti kaiba yẹn ti bàjẹ́ nìyẹn. Ewu ọba tó ṣe náà dandan. Màá bímọ lẹ́kọ̀ọ́ èmi á bímọ lẹ́kọ̀ọ́. ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o. Ṣé kó lókè wá tí wàá dán mi èkó? Màá tí wàá dán mi tó bí ìpàpà tí ń lọrin. Ṣé mo ṣí èrè àbúrò mi burú ni? Ìlú kẹfà tó sáàpò tí ń dẹ́kun tó táyé gbà mí lẹ́kọ̀ọ́. Màá mú ọmọ ẹ̀kọ́ máa kọ́ Kùránì bí kan. Ayé oníkùrá náà rìn dà. Ẹ tó máa kọ́ máa ṣọ́kù ni. Àwọn ọmọ mi kọ́ máa kọ́ kírẹ́ẹ̀dì ṣe. Ọmọ mi kò lọ University of Ilorin kò lọ sí fẹ́. Kò lọ University Èkó tó Èkó tiẹ̀ ló sì ẹ̀dá. Kò lọ LAUTECH wá jẹ́ kí wọ́n lọ tóbi ọmọ tèmi lọ kọ́. Tó fi ṣe kan rí. Gbogbo àwọn sáwọn èmi ẹ̀yẹ́ mẹ́rin ló kọ́ kí ń bẹ̀. Nobody learning there. Ẹ wo Pakistan gbogbo tó kálẹ̀ yẹn. Bangladesh kò sí lóko tó mú sí tọ́jú orí rẹ̀ bẹ̀. None. Àwọn bàbá òṣìṣẹ́ ọ̀dẹ̀ tún gbà ń gbà dání. Ẹ jẹ́ gbogbo lé jẹ́kájẹ́káyà wá sẹ́ẹ̀sì o. Àdó òṣèlú kò ṣe London. So àdó òṣèlú ṣe Nàìjíríà. Láìkírun mi kú. Orí wọn burú mi lọ́sọ̀ọ̀ṣì ní kírun. Ọlọ́dẹ fẹ́ràn mi jẹ́ ilé kírun wèrè yìí lọ. Jàmáà ṣe gbọ́ ń tọ́ sọ last yìí ṣe rí gbogbo àwọn tó sọ lẹ́yìn bẹ̀rẹ̀ òun gbogbo eléyìn ẹjọ́ lásán ni Ọlọ́run ò kírun òun sì lọ chọ́ọ̀chì Ọlọ́run sì nífẹ̀ẹ́ tòun ẹnu àwọn náà ti gbọ́n gbélé òun ẹnu àwọn Jackmel so àwọn Jackmel àtàwọn àfáàrú wọn bẹ́ẹ̀ àwọn ní máa sọ wọ́nranwọ̀nran yẹn ó níbi tí mo so ó níbi tí mo ń lọ gangan ṣe rí pé ọgbọ́n orí lásán làwọn lè lò okay free thinker tí ó tiẹ̀ ní believe náà Ọlọ́run ó lè wáyé kó máa ṣe gbogbo dáadáa ó lè máa kọ́ lera lẹ̀ máa ṣe nǹkan kan àmọ́ kí ni àtúbọ̀tán kí ni àkíbà Kùránì ò ní parọ́ ní wal aqibatu lil muttaqin wal aqibatu la ilaha illallah adúgbò Ọlọ́run rárá ìntọ́ Acadip ń bẹ̀ mo ti sọ yín sì fara parí ọ̀rọ̀ mi ẹ máa gbọ́ lọ. Jama àwọn èèyàn ti bí alukur'ani tí wọn kọ́ nǹkan mi mọ́ alukur'ani nìkan wàláhì wọn ti bẹ̀ẹ́ rí ọrọ̀ ayé so ẹ máa bọ̀ wá sí Nàìjíríà bí pẹ̀lú tóhun sọ yìí àfàmú bí ẹyá gbogbo tí wọ́n dà lónìí pátá yẹn alukur'ani ní bẹ́lá bẹ̀rẹ̀ ìyìn tún sọ àwọn bàbá tó ti lọ gba àwọn Sheikh Adam gbogbo àwọn bàbá Sheikh Kamal gbogbo àwọn bàbá alágbàjì nǹkan kan àtàwọn tí wọ́n ti wá before tí wọ́n kí ló sọ wọ́n dẹni àdúrà ojoojúmọ́ okay gbogbo ayé tó bá gbogbo ẹni bá gbáwájú wọn kọjá lọ́mọ kéwú èwo ni òní ṣàdúrà fún wọn bàbá olùkọ́ àgbà ń bẹ níwò àpàdé lónìí náà Sheikh Dr. Dawood ẹkú dìde lónìí àpàdé lónìí àwọn Muhammadu ń bẹ ń bẹ àtàwọn tá a jọ mọ kéwú àyè bẹ́ẹ̀ kọ́ ni bàbá aláfárá ń bẹ ń bẹ bàbá wa lókè ààrẹ ń bẹ ń bẹ síbẹ̀ ni jàmá kódà àwọn tí wọ́n tẹ̀lé Sheikh Ibrahim náà síbáwọn náà ń bẹ ń bẹ Sheikh Ahmadu Tijani síbáwọn náà ń bẹ ń bẹ Abdul Qadir ń bẹ ń bẹ kí ló sọ orúkọ gbogbo àwọn bàbá yìí di tí ó tán lórí ilẹ̀ Al-Qur'an so bẹ́ẹ̀ nìkan bá dé lónìí tó lóun fẹ́ mọ yàkàyàkà Qur'ani àwọn kan wá jẹ́ mùsùlùmí tí ń jẹun lábẹ́ Qur'ani wọ́n ní àlọ́ máa bẹ̀ wọ́n ó dájú pé wọ́n kan padà sílé kí àbí kan padà lé bàbá wọn so àfẹ́fẹ́ náà àbùkù àfẹ́ fi kàn yín ló jẹ́ àmọ́ bá yín pẹ́ kéékèèké bá wọn so ẹ̀ra dúró níbi tẹ́ ẹ bá mọ̀mọ́ tọ́lọ́mbà kẹyìn tẹ́ ẹ̀ rí rédíò station tẹ́ ẹ̀ rí lò ẹ̀ra mẹ̀ntẹ́ rẹ̀ ẹ wọ àwọn aburú táwọn bàbá yìí àwọn kọ́lọ́ olóòtú gan wà aburú táwọn gan dálẹ̀ ńlẹ̀ Yorùbá àwọn ni wọ́n
àwọn ni wọ́n rí ọ̀gbà kan náà àwọn àfà àbí ọ̀gbà kan náà àwọn pásítọ̀ àbọ̀gbà kan náà àwọn babaláwo wọ́n sì gbé wá sórí ètò wọ́n á máa ṣe interview fún bàbá Kọ́lá Olóòtú ó máa pọ́n irọ́ làwọn máa pọ́n tiẹ̀ bàbá Kọ́lá Olóòtú la ilaha illallah wọ́n máa pọ́n irọ́ lé báyìí tẹ́ máa mọ̀ pé bàbá ìró ewé lẹ́ ń sọ yìí àmẹ́lẹ̀ ọ̀rọ̀ ọjọ́ mi lélẹ̀ bàbá Kọ́lá Olóòtú àwọn náà sì ń claim pé mùsùlùmí làwọn àmọ́ bí wọ́n wádìí sí àwọn náà ń claim irú àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ kẹ́nu ọmọ kan wá nìyẹn kálukú dúró tó ń kálukú dúró tán sí ibi tí ó yẹ kó dúró tán sí tọ́lọ́ ní udkhulu fi silmi káfà ká ní bọ́lọ̀ ṣe ní adó la ṣe dúró ni àbùkù yìí bá dé gan á kàn wọ́n dànù báyìí ni so á ṣe kí ni o bẹ́ẹ̀ ni Ọmọbọ́lá à ń bọ̀ wá sórí TikTok láàárọ̀ la pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo ntọ́lọ́n bá fà náà á nà sí di pé ìsìláàmù ò sí kí ni o àwọn bàbá ọmọ sọ pé ìsìláàmù ò ní rẹ̀yìn ẹgbẹ́ tí a dáwọ́lé kàmá mọ́sàsẹ́tì ọ̀tá ò lè dá wa lọ́nà kó má fara gbẹgbà ìsìláàmù ò ní kú o ìsìláàmù ò ní tẹ́ àwa tá ń ṣe ò ní rẹ̀yìn gbogbo ohun tí a dáwọ́lé o káwa má ṣàṣetì ọ̀tá ò lè dá wa lọ́nà kó má fara gbẹgbà. ìgbà tó yá làwọn bàbá mi tún dé wọ́n tún change ẹ̀ sí pé ìsìláàmù ò ní tẹ́ àwa tá à ń ṣe ò ní rẹ̀yìn o gbogbo ohun tí a dáwọ́lé káwa má ṣàṣetì ọ̀tá ò lè dá wa lọ́nà kó má dára wa ìsìláàmù ò ní tẹ́ àwa tá à ń ṣe ò ní rẹ̀yìn gbogbo ohun tí a dáwọ́lé káwa má ṣàṣetì ọ̀tá ò lè dá wa lọ́nà kó má dára wa. gbogbo àwọn ọlọ́ba yìí náà ni sọ pé mùsùlùmí wulẹ̀ làwọn ọlọ́ba yìí náà tẹ́lẹ̀ muslim background ní gbogbo àwọn ọlọ́ba o gbogbo àwọn ms bàbá gbogbo wọn náà wọn lọ léèké orí irú léèké wo lẹ lọ lódì támì báyé yín ṣe padà rí ayé yín ọ̀dà ok ṣé torí pé wà nílùú èbó ẹ̀ ń ṣerú fún èbó láyé yín ti wá dá nílùú tẹ́ ẹ̀ tí mọ̀ bóyá tẹ́ bá fẹ́ kú ń bẹ̀ wọ́n dìpọ́ọ̀tì yín wálé ni ìlú bàbá tèmi lèmi wáyé kò sẹ́ni tó dìpọ́ọ̀tì mi ń bẹ̀ ìgbà físà kí n tó gbé bẹ́ẹ̀ kò sí pé international passport ti fẹ́ expire o mo fẹ́ lọ renew rẹ̀ kò sí ìlú bàbá mi mọ̀ wáyé mò ń rìn mò ń yan tí ẹ bá ṣe ẹ̀yin yóò bẹ́ẹ̀ náà lẹ dá kán mọ́ nígbà téèyàn bá rìn lọ bì kan wọ́n á ní orò gbé ọmọ o àjòjì náà sì máa fi ṣe orò ìrúbọ ọbẹ̀ níbo ló sì kù sí ó kún fẹ́ dòní náà wọn àti ìparẹ́ ń fẹ́. ok ọlọ́ba ms bàbá àti owó tún ní kẹta wọn ti ẹ̀pọ̀ ń bẹ gbogbo orú yín báwọn mọ bẹ́lọ̀ nínú àánú rẹ̀ gbogbo ọjọ́ tí wọ́n máa ń wá àjòjì nífẹ̀ẹ́ tí wọ́n fi rúbọ ọlọ́njọ́ ọmọ yín ó sì rìn débẹ̀. ṣùgbọ́n náà lẹ́wàá tó mọ kí náà ń pè ní ṣẹ̀ṣẹ̀ gan ọmọ bíbí inú yín àbíyàwó yín yóò wá lé Nàìjíríà ń bí yóò wá lọ sí fẹ̀ǹjọ́ tí wọ́n fẹ́ bọ ìlú gangan wọ́n wá mú ọmọ ìkànnù àwọn ọmọ ms bàbá wọn àmú dání báyìí pé ọmọ wo ló sìnrìn wọn ní ọmọ ms bàbá ní sẹ́wùlẹ̀ dọ́ ọmọ náà fẹ́ wọn ò kúkú dọ́ ọmọ náà gbogbo àwọn bàbá tó lọ fẹ́ kílèmù kọ́ fẹ́ gbìjà wọn ò dọ́ ọmọ ẹsẹ̀sẹ̀ ń rámù lọ́kọ́ ẹ máa rámù wọ gbọ́ ọ̀dọ́ wọn náà ni wọ́n ti lu ọmọ rẹ tán kán tó mọ̀ pọ̀ ọmọ rẹ ni ṣèbí àwa sọ pé àwa ní ms bàbá kí ló tó fi ń ké dákun gbẹnu lọ́mọ kéé jáde ọ̀hún ẹ̀wá ni mọ́kè ọmọ mẹ́rin náà mọ́ á bí ṣèbí wọn náà lọ sọ pé ìṣẹ̀ṣe ni ọbẹ̀ máa ṣe má sunkún má jáde tí wọ́n bá ti mú ọlọ́ba tọ̀gẹ́ mùsùlùmí nìwọ náà ọlọ́ba ó sì kú ní Ìkòròdú wọn ó ti mọ ọmọ tiẹ̀ Ìkòròdú wọn ó ti mọ ọmọ ọlọ́ba ń tiẹ̀ wọ́n bá ní owó lélẹ́yìn ọlọ́mọ Kárúnà wọ́n ó ti lọ jẹ tán kan tó máa béèrè bàbá ṣé àwọn tiẹ̀ máa béèrè bàbá wọn ó mọ ọmọ ẹ kàn rí pọ́ ọmọ sọnù wọn bá kọ missing wọn là àrọ́ ọmọ ìmọ̀ o àsáwọn ará Ifẹ̀ àsáwọn ará Ìkòròdú àtàwọn míì tí wọ́n sì ń rúbọ ńlẹ̀ Yorùbá àṣà ti jọ́ ọmọ gbé ni. ok ṣé bí ẹ̀sìn tẹ́ wá ń pe àwọn èèyàn sínú ẹ̀yàn kan ò ní wà tó rí rí ó pè é kó wá lóun fẹ́ padà sí ìdí kóun lọ máa bọ Ògún àfẹni ayé ẹ̀ ti bàjẹ́ ẹ̀sìn tí ò lọ nínú làákà ẹ̀ mọ́ tí wọ́n ń pè ní ẹ̀sìn ni ẹ̀sìn gbọ́dọ̀ gba làákà ìgbọ́dọ̀ gbé ẹ̀sìn wọlé pé ntí ẹni kí n máa ṣeun ẹ gbé wá sínú làákà ìmísọ lọ ẹwà àwọn tí wọ́n ń ṣe Christian ní ìsìn so àwọn tí ń ṣe Christianity ní ìsìn
kí làwọn náà wá débẹ̀ Ọlọ́run ṣe báwọn náà ní bí wọ́n ṣe máa ń pe Ọlọ́run àmọ́ wọ́n kàn ní bìlífù nù pé Jésù náà jẹ́ Ọlọ́run ebi táwọn ti fẹ́ẹ̀lì nù àwọn àbí wọ́n léèrè pé Jésù Jésù ẹlọ́lọ́run ni síbẹ̀ ni wọ́n wá ní ta ló bí Ọlọ́run ẹni Màríà kí wá ní Jésù àtúmọ̀ ẹjẹ́ bá tó sì súnú ìyá kan bọ́sáyé ẹlọ́lọ́run náà ni ó tún máa jẹ́ eléyìí ti fẹ́ wá confuse báwọn àbó wa ni táwa ni bàbá Jésù wọn ní Jésù náà tún lọ́lọ́run náà òkè bó ni Ọlọ́run ṣe wá máa bí Ọlọ́run tí gbogbo àmà sàpélé yóò ti dàrú mọ́ àwọn lọ àwọn olè mọ́ bí táwọn fẹ́ kọjú sí mọ́ làwọn fi dá gbogbo tí wọ́n ní ìsìn bílẹ̀ ṣe sú yìí wọ́n lè wà lórí òkè tí wọ́n máa pariwo bílẹ̀ bá túmọ̀ tí gbogbo àwọn yẹn bá lọ ẹnu iṣẹ́ wọ́n tún wà níbi tó ti máa pariwo bó tún bá dọ̀sán náà tó ń kálukú ń darí sùkú bọ̀ ibi ariwo náà lẹ́bàá wọn so ibẹ̀ náà wọ́n wà bẹ́ẹ̀ ni ẹ ṣe ń jarí ewúrẹ́ àlọ́ ewúrẹ́ láàrí ànírábọ̀ rẹ̀ àsáwọn abọ rẹ̀ àsáwọn ti jẹ́ ewúrẹ́ gbé àdàpé olè lọ́mọ mi ń fẹ́ wọ̀ gbogbo ẹni tó bá mú nǹkan oní nǹkan tí èsì nǹkan rẹ̀ kí láwọn àpèjẹ́ mọ́ ó lè ní. so gbogbo ẹni tí ń pèpè sí ìdí ìṣẹ̀ṣẹ̀ ní sí ń pèpè sí ìdí olè nìyẹn ń pèpè sí ìdí ìbàrá òbánsá nìyẹn alọ́kóló ń kígbe ẹsẹ̀ ìgàrọ̀ ọlọ́sà mú fún olóṣò okonu gbogbo ntẹ bá fẹ́ túnú hadith gbogbo ntẹ bá fẹ́ túnú Kùránì ẹ máa tú bẹ́ẹ̀ bá ti ń tú àwọn ọmọ dìbọ́ǹkì àmọ́ àwọn ọmọ fi hàn ayé tó bá tún yá á tún kọ́ńtírà á tún fi hàn ayé yìí pé ẹ̀sìn kan ń bẹ nílẹ̀ Yorùbá ń bí o tóun tún yẹ hànà sí ẹ̀sìn Hinduism o àwọn India ní ìsìn táwọn ń sin màálù táwọn míì ń sin kankan níjọ́ tí wọ́n bá ti gbé Islam lọ́dọ̀ wọn tí wọ́n á gbé ọpọlọ wọn síbi pé ẹ̀yin náà wò ọba kan ń bẹ tó dá màálù ọba kan ń bẹ tó dórùn ọba kan ń bẹ tó dóṣùpá la tasjudu lishamsi wala lilqamari wasjudu lillahi alladhi khalaqahunna ẹ máa wo nǹkan má forí balẹ̀ fún oòrùn má forí balẹ̀ fún ṣùpá má forí balẹ̀ fún rin má forí balẹ̀ fún nǹkan isjudu lillazi khalaqahunna ọba tó dá gbogbo àwọn nǹkan ọba tó dá gbogbo àwọn nǹkan oníkẹ́ ṣe kíni ní ẹ forí balẹ̀ fún ṣẹlẹ̀ gbogbo mùsùlùmí àní ọba dùnú sùn eléyìí nǹkan tó torí pé sábà lọ́ba wo làwọn forí balẹ̀ fún ọba tó dá sánmà ọba wo làwọn forí balẹ̀ fún ọba tó dálẹ̀ àwa sì lẹ́rìí pé Ọlọ́run ló dá inú ìwé táwọn ń gbé káàkiri arínú Kùránì arínú hadith ọ̀yá ẹ wá bá ń sọ fún gbogbo àwọn ọmọ tí wọ́n ń sá pamọ́ sí ẹ̀yìn Ọọ̀ni Ifẹ̀ yìí pé kí ni tí àwọn bàbá wọn gan ṣe nílẹ̀ Yorùbá ẹ jẹ́ nǹkan mẹ́ta nu táwọn bàbá wọn ṣe àwọn bàbá wọn ni wọ́n dá ká máa jiyàn gbélẹ̀ àwọn bàbá wọn ni wọ́n dá mùnáfìkì kẹ́nìkan lọ sókè kan fẹ́ fà á wálẹ̀ àwọn bàbá wọn ni wọ́n dálẹ̀ nílẹ̀ Yorùbá yìí náà ni ṣé Yorùbá wa ẹ dákun àwọn káwọn ni ẹ má fọwọ́ ọwọ́ kìíní kan ọwọ́ kí wọ́n pè wọ́n ní wọ́n fọwọ́ òsì júwe ilé bàbá rẹ̀ ilé bàbá wèrè wo náà lẹ́ni náà tẹ́lẹ̀ ilé wèrè wo náà lé bàbá yín tẹ́ni ẹ máa bọ̀ wá sí Bẹ̀rẹ̀ ńbàdàn ẹ máa bọ̀ wá sóje ẹ máa bọ̀ wá sọ́ràn yàn ẹ wá wo àwọn tí wọ́n fi ọjọ́ iwájú wọ́n ti fi ṣòfò látìgbà tí wọ́n ti wà láyé lọ́nà wo wọ́n sọ pé a ti lọ bọ́ gbé fàjẹlẹ̀ wọ́n lọ ọmọ ológo ni ọmọ wulẹ̀ sí nǹkan kan mọ́ ọmọ ológo ni ọ ilé bàbá rẹ̀ náà lọ fẹ́ yàwó sí ọmọ ológo ni ọ ilé bàbá rẹ̀ náà ní ti ń fọmọ lọ́kọ kò kú olójú kan wọ́n sọra wọn dọlọ́ tí wọ́n ń jalè ẹ lọ gùn wọ́n bẹ̀rẹ̀ kí náà lọ sọ wọn dọ lórí ibùn ìfóòfò tẹ́ ń gbé káàkiri ẹ ní jèrè pẹ̀lú tẹ̀sìn ẹ bá yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ níbi kẹ́ ẹ sọ pé ẹ rí nǹkan kí lẹ rí àwọn bàbá àtàná ṣèbí ilé alámọ̀ wọn ń gbé táwọn náà sì mọ̀ pé oògùn ń bẹ èmélòó nú wọn ló sóògùn owó wọn àsọ fẹ́ tó wá fẹ́ sóògùn owó tó wá fẹ́ sóògùn owó kò í sàtúnbọ̀tán rí ń bẹ o làwọn náà ò fi ṣe o ẹni bàbá ojú ń kán mi wọn bá sóògùn owó fẹ́ lómi nígbà tí wọn bá jáde láyé kí náà padà jáde láyé sí wọn lè lọ ya wèrè so wọn lè lẹ́lòmíì di ajá so wọn lè ní ẹlòmíì la ilaha illallah ajínigbé ìlà àwọn tí wọ́n gbọ́mọ lọ́mọ wọn fi sọ̀rọ̀ bàbá tẹ́ gbọ́mọ rẹ̀ inú ìbànújẹ́ lòun wà ipò wọn ọ̀rọ̀ ọmọ àwọn mọ́ ló fi jẹ́ kí gbogbo àwọn tí wọ́n borò tí wọ́n bọ nǹkan lánàá pẹ̀lú ọmọ ọlọ́mọ wọ́n bá bànújẹ́ lọ wájú Ọlọ́run ni ẹ̀ka àtàwọn Ṣàngó náà ṣebí inú wọn náà ló bínú kú ṣebí làwọn Ọya náà bínú tí wọ́n bínú lọ wọ́n bínú odò wọ́ wọn lọ ńgbà tó yẹ pé iṣẹ́ ọwọ́ wọn ò mọ́ ni àwọn léèlé wa ní ká padà sí díẹ̀ ńgbà Ọlọ́run ti ṣe kíni tó ti soríire fún wa nílẹ̀ Yorùbá ẹ tó wá ní àpàdà síbi òfò ẹ̀yin lẹ́sìn òfò èfò yín ò lè kàn wá sẹ́lẹ̀ yẹ hàn náà ni ẹ̀já tún gbọ́ díẹ̀ sí ajínigbé àwọn number 1 mùnáfìkì ilẹ̀ Yorùbá
tẹ́ bá tún wá ẹlẹ́ẹ̀kẹta inú ròyìn tí ilẹ̀ Yorùbá ò fi gbádùn ọ̀dàlẹ̀ nílẹ̀ Yorùbá ọ̀dàlẹ̀ ni wọ́n yàtọ̀ ń bẹ láàrin mùnáfìkì o àtọ̀dàlẹ̀ mùnáfìkì ni sọ̀bẹ́sẹ̀lú idha laqul ladhina amanu tẹ́ bá dọ́dọ̀ àwọn mùmínì qalu amanna àwọn làjọ wà náà ni wa idha khala ba'duhum ila ba'din tẹ́ bá dọ́dọ̀ ara wọn bima fataha Allahu alaykum tẹ́ bá lọ padà síbẹ̀ ló ní idha laqul ladhina amanu qalu amanna wa idha khalu ila shayatinihim qalu inna ma'akum innama nahnu mustahzi'un munafiki leleun yo dodo àwọn mùsùlùmí ni àjọ ń kírun náà ni yóò sì dodo àwọn olóòṣà náà yóò sọ pé àjọ ń ṣe kíni àjọ ń ṣe wọ́n tún dénú church náà wọ́n tún sọ pé kò sí láì fínú ẹja Olúwa lógo wọ́n tún ṣe lọ náà ni àwọn olóúnjẹ òfò wọ́n dé London ẹ̀kan wọ́n sọ wọ́n da gbogbo nǹkan rú nígbà wọ́n délé padà ọjọ́ rẹ̀ lẹ́yìn ò tí tó jàmá ẹja gbọ́ díẹ̀ sí ń bì ẹja gbọ́ díẹ̀ sí ń bì. ẹ dákun ṣé Yorùbá síra wọn ẹ dákun ṣé àfìyà jẹra wa ẹ jẹ́ fún yín lápèjúwe mẹ́ta tẹ́ fi mọ̀ pé gbogbo tẹ́ fi mọ̀ yí pé gbogbo táwọn ms bàbá ń pèpè sí àtàwọn ọlọ́ba yìí wọ́n fẹ́ dá ilẹ̀ Yorùbá padà síbi tí Ọlọ́run ó ti bínú tán tá àṣì ní rọ́nà àbáyọ kankan mọ́ ni nílẹ̀ Yorùbá tẹ́ bá lọ sí embassy nílẹ̀ Yorùbá àbí ẹ má ti lọ sí embassy ẹ lọ sí immigration office ẹ fẹ́ lọ gba international passport ẹ pàdé ọmọ Yorùbá ń bẹ̀ ẹ lọ bí ó ṣe dínà yín ọmọ Yorùbá ẹgbẹ́ yín ó sì dínà yín bẹ́ẹ̀ bá wà nílùú èbó àbẹ́ wà nílùú kan ẹ pàdé ọmọ Yorùbá ọwọ́ ọpọ́ mọ̀ pé Yorùbá ni yín wallahi lazim yóò sì dínà yín èmi wà l'Abuja ní Ministry of Education mo fẹ́ lọ gba lẹ́tà kan bẹ̀ nígbà tí mo fẹ́ lọ fún NYSC la ilaha illallah mo fẹ́ lọ gba lẹ́tà àwa báyà kan bẹ̀ Yorùbá ni wọ́n ti sọ̀rọ̀ rẹ̀ ká tó gòkè náà wallahi lazim ìyá náà mọ̀ dàwálà mú púpọ̀ in tí mùsùlùmí ti ń fi náà rẹ̀ fínra ti pẹ́ pọ̀ jẹ́ ó ti pọ̀ jantirẹ́rẹ́ àwọn tí èsè mùsùlùmí tó ń jẹ́ kírísítẹ́nì tó bá di pé ọmọ mùsùlùmí fẹ́ mú òkè mọ́ wọn la wọ́n wá gbogbo ọ̀nà tí wọ́n fi rè bọ́ ibi Yorùbá yín náà àmọ́ ìfẹ́ lọ sọ́dọ̀ àwọn kírísítẹ́nì torí pé tó wà nílẹ̀ ọjọ́ kó wánú náà ni ọmọ Yorùbá in general tẹ́ bá pàdé ọmọ Yorùbá ẹ sì rí làlẹ́ẹ̀kẹ́ rẹ̀ lè ní good afternoon ẹ dákun ilẹ̀ Ọ̀yọ́ fa ilẹ̀ Ọ̀yọ́ tá a jọ dámọ̀ àtẹlọ ilà lọrin tó ń kálukú gbọ́yé good afternoon ẹ káàsán ẹni ó lè lóhùn ọgbọ́n tẹ̀ ń sọ ọ lè ní good afternoon nígbà ìbára jọ ń sọ kíní kan I'm here to collect something kíní kan àsáwà bẹ́ńjọ́nà ìyá ọba sọ Yorùbá ìyá yìí tá a bá jáde tán ní ọ́fíìsì tá a bá fẹ́ lọ gba nǹkan mi yóò máa sọ Yorùbá tá a kà mọ́ lẹ́nu tá a bá tún dé padà kò ní sọ Yorùbá mọ́ Yorùbá tẹ́ ń sọ pé ń fọwọ́ sí júwe léyìn ṣé Yorùbá wá jẹ́lù kan tí ẹ̀ máa fọwọ́ rẹ̀ sóyà pé ọmọ ilẹ̀ Yorùbá lòun ni tí ẹ̀ bá wà láàrin méjì ọ̀nà tí ò síbi téèyàn gbà mọ́ kéèyàn olùrọ̀ra fira rẹ̀ ti pé Haúsá ni mí ó péye ju kéèyàn kóra rẹ̀ Yorùbá lọ. Yorùbá lẹni tá a pàdé lójú ọ̀nà tá a ní pé ọmọ ìlú ní Yorùbá ni kéèyàn padà lọ́nu ilé kọ́ lọ́mọ ẹ̀bẹ́ lọ́ni. ẹ wá fẹ́ máa fi Yorùbá yẹn tú àwọn yẹn lẹ́ pé lè fàṣà Yorùbá pamọ́ àṣà Yorùbá ń bẹ lára tiwa dọ̀la àṣà Yorùbá ni ká pàdé àgbàlagbà ká gbèrú lọ́wọ́ rẹ̀ Islam ti wá ṣe kíni iná lọ kọ́ wa pé al-ihtiram kódà Ànábì ní laysa minna man lam yarham sagirana wa yuwaqqir kabirana Ànábì ní kì sára wa Ànábì ní kì sí ara wa enti man lam yarham sagirana àgbàlagbà tí ìbá ti pọ́n ọmọdé inú ìjọ ilé wa yuwaqqir kabirana àtọmọdé tó wù ní ìbá bọ̀wọ̀ àgbàlagbà kì sọmọlẹ́yà ní Muhammad sallallahu alaihi wasallam okay sa nabi bá wa gbé ilẹ̀ Yorùbá ló fi lè sọrun fún a ó sì wọnú la kai wá sí rí pé bo ento e ká tẹ̀lé rí sallallahu alaihi wasallam ó yá ẹ mú wé òfin Ṣàngó wá ẹ mú wé òfin Ọya wá Ọlọ́ba in tó kàn yín gangan pọ̀ ẹ̀ran ẹ kọ́kọ́ lọ wá bẹ́ẹ̀ ṣe jókòó ti pé ẹ fẹ́ kọ́kọ́ defend àwọn òòṣà yìí ẹ lọ wá irọ́ kan pa ṣe pé rọ́nà lẹ́kùn padà pa ẹ wá irọ́ kan pa ló kọ wọn kẹ́ gbé constitution Ògún jáde constitution Ọya constitution Ṣàngó constitution àwọn eléégún constitution Ọbàtálá constitution gbogbo àwọn wọnàwọnà yún ẹ kọ́ ríyùn gbé jáde náà ṣẹ̀pọ̀ àti ẹ̀ níbi táwọn ti àwa ní mọ́rìjà
ani masdar ani source táwo ti ẹ padà sí pé tá bá need nǹkan báyìí á padà no Al-Qur'an tá bá need nǹkan báyìí á padà no sunna nabi sallallahu alaihi wasallam ibo le yo padà sí na ẹ padà sí bí ọgbọ́n orí ó fò tí ò jinná ọgbọ́n orí tẹ́ fi wà ń lu èbó tẹ́ rí nǹkan kan ṣe ju pé ń ṣerú lọ́dọ̀ àwọn èbó lọ tó yẹ pé tí wọ́n bá san salary yín ẹ dáràn ṣebí lẹ jókòó sórí TikTok nísìn ńgbà salary ò pé yín mọ́ ṣebí ń cash out lórí TikTok ẹ mọ̀ bí àwọn yẹn pé ẹ bá share rẹ̀ ẹ bá ṣe kíní kan ọyẹ ẹja dákun ẹjọ́ wọn bó sí àṣà o ẹjọ́ wọn bó láyàn o ẹjọ́ wọn bó nǹkan kan tí ilẹ̀ Yorùbá bá gbè yín ní ilẹ̀ Yorùbá ló yẹ kẹ́ ẹ wà ẹja jọ wá máa dá oko làwọn bàbá wa ń dá lánàá wọn ó gbìn ẹ̀gẹ́ wọn ó gbìn àgbàdo wọn ó gbìn iṣu ìkarambà ní ara yín ẹ̀yin yín ti gan ẹ̀yin ò lè gbé iṣu mọ́ àwa ń bẹ Nàìjíríà táwa sì ń gbé iṣu tá à ń gbé ẹ̀gẹ́ sòká ní gbogbo àná láti sá kúrò ńlé tá a sá lọ bí tẹ́yìn wà tẹ́ ẹ ti lọ sèré gbé ń bẹ́ẹ̀ tá a sá lọ bí tẹ́wà tẹ́ ẹ ti lọ sèrànù ń bẹ́ẹ̀ ká ní gbogbo àná lá sá lọ bẹ̀ kí ni ó kù ń bẹ̀ ẹja kò ń bẹ̀ ẹja gbọ́ wọ́nà wáyé. ẹ máa wò kàn. mo ní àfa wo ni ẹ máa lọ ọ̀dọ̀ ẹ tó máa sọ pé Al-Qur'ani àbí kíni wọn ló máa fún ẹ sí pé nǹkan dúdú náà máa gbé fún yàn. ẹ ti gbẹ́ yọ̀ ń jára bí ẹwà nù tí ń fi ẹrẹ̀ yí àwa mùsùlùmí o ìkànnì wọn ní sọ pé àfa ò lè yàn lọ ọ̀dọ̀ rẹ̀ tí èsè pé nǹkan dúdú náà ni wọ́n máa bù fún yàn ìkànnì wọn ní sọ pé àfa ò lè yàn lọ sọ́dọ̀ rẹ̀ tí a sọ pé Al-Qur'ani ló ń fẹ́ ké fún yàn bí èsè pé dúdú ni wọ́n máa ṣe kíni o ní wọ́n máa introduce àwọn wo ni wọ́n máa fi dúdú pàdé yàn àwọn ẹ̀yin àfa ẹlẹ́bọ ẹ̀yin àfa àtẹ́jọ́ lẹ̀dí àpò papọ̀ alhamdulillah pé kò Ọlọ́run òjò sáwọn àfa sunna àwọn ilé ò lè rẹ́nu àbùkàn fún àwọn àfa sunna wọn bí wọn rí so wọn bí wọn ó ní nǹkan míì tẹ́lẹ̀ máa ká sọ pé ẹ fẹ́ takò àwọn àfa sunna ọlọ́nà míì tẹ́ fi lọ tó yẹ pé ìjọmọ nìyẹn lè gbé wọn débẹ̀ tẹ́lẹ̀ fífẹ́ náà àbùkàn wọn àmọ́ níbi pé wọ́n ń pè ẹ má ṣe bọ ẹ wá bá wọn díẹ̀ ẹ kàn mú kan wá náà ìkan ti tọ́ wa àwọn òun náà lẹ́mọ̀ bá ń bẹ̀ àwọn àfẹ́ òǹbídíà àwọn àfọ́ntọ̀rí kọ̀ tí wọ́n fi tẹ̀sùbá kọ́rùn káàkiri tó máa fi kíní báńgùsì tán láti mí sí wọ́n máa gbé kọ́wọ́ kí wọ́n tún lọ yá àtì mí síbi òkọ ọwọ́ náà gbogbo àwọn àtì mí tẹ́ ń yà síbi òkọ ọwọ́ òun àti báńgùsì àsìkò tí ò tí ì sí ni mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ wàláhì ẹbọn gbogbo ẹ̀ o ìranu ni o wọ́n là mí síbẹ̀ wọ́n fi ń wá sọ̀ra wọ́n là mí síbẹ̀ wọ́n fi ń ṣe àwọ́rò wọ́n là mí síbẹ̀ wọ́n fi ń ṣe ẹni tí wọ́n bá ti lè bọ̀ lọ́wọ́ kọ́mọ̀ rẹ̀ tì kankan mọ́ nínú àwọn àgbákò tí aláwọn jogún ilẹ̀ Yorùbá nù ilẹ̀ Yorùbá mo fẹ́ wá sọ̀rọ̀ nípa kí ni wọ́n ń pè nílẹ̀ Yorùbá gan ní ọjọ́ bóyá láàárọ̀ lánàá àmórí TikTok láti fẹ́ sọ̀yún orí TikTok àwọn bàbá mọ̀ ń tọ́chẹ́ ìmọ̀ tọ́chẹ́ ẹ ti ní tẹ́ ẹ̀kọ́ ẹ ti. kò sábà tó lè jáde wá pé Kùránì tó àwọn. kò síwá fáwọn mi tí ì bẹ́ẹ̀ sí. láwọn tó ń mọ̀ ni o. àwọn àfa yìí àwọn ọmọ pé àwọn lè máa ṣerú Saudi kọ́ ní Saudi lọ́wọ́ wà fún àwọn jà fún Fúlàní àbáwọ́sá o àbí yàrá. ẹ máa gbọ́ o. ìyẹn ọ̀kan àwa tó máa ń bára wọn jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ọmọ wọn pé Yorùbá méjì ló ń jà àwọn tó bá ti ń di pé ẹ ti ń pe Haúsá àti Fúlàní ó wá ojú òpónú ọmọ Yorùbá ẹ ti ń bá ọ̀dọ́ wa Yorùbá jà nìyẹn o. Ustaz Jamiu ẹ̀kọ́ la màlẹ́rí abẹ́ méjì lájọ sọ̀rọ̀ ọ̀rọ̀ Muslim ò ṣe Muslim náà lájọ sọ ó jẹ́ pé ọwọ́ ọ̀ ìjẹ́ pé ẹ jọ torí Ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ibi tó ti fẹ́ sọ̀rọ̀ Alhaji Jamiu Adégúnwà mo fẹ́ ká gbọ́ bẹ́ẹ̀ ẹ dákun ẹ já gbọ́ bẹ́ẹ̀ Abu Ahmed Esin ni wa náà ní lórí TikTok Esin ni wa náà ní. Yorùbá ni Ustaz Jamiu ẹ já gbọ́. àlèwà nínú nǹkan bẹ́ẹ̀ kẹ́ máa ní káwùsá wá bá yín pa Ustaz Jamiu. ta ló ní káwùsá wá pa Ustaz Jamiu. àwa ò ní gbogbo yẹn kalẹ̀ dákẹ́. sẹ́yìn gbọ́. tó fi lè mú yín máa sọ. wọ́n ní Alhaji Jamiu sọ pé kì í ṣe gbogbo Kùránì ní ànábì mọ́ ẹ dákun ẹni tí wọ́n sọ Kùránì kalẹ̀ fún ẹgbẹ́ Alhaji Jamiu náà wà ẹ ti rí àwọn ọ̀daràn tí wọ́n ń dẹ̀sìn rú nù. platform nípa tó ṣe voice audio video ẹ̀ ń gbé sí Haúsá pé Yorùbá kan bú ànábì àti sàábé kó wá bá yín pa no tábàdẹ̀ wà bá ìjọba sọ́ńtà pé àwọn Haúsá àti Fúlàní pa èèyàn ẹni ó tì wọn kì í ṣe Muslim
ani wọ́n pa Deborah wọ́n pa ọmọ ẹlẹ́ran kan ẹni wọ́n ṣe muslim ọba Esin ẹ̀yin kan náà tẹ́lẹ̀ haúsá ń ṣe muslim ní wọ́n ta pé haúsá wa bá yín kojú Saudi Amir gbogbo àmì àti àlá. kí n tiẹ̀ ń bẹ̀. òun làwọn ti sọ wípé ẹ̀sìn kò sí ìrọ̀rùn àbídẹ̀rẹ̀ àwọn tó ń lo ẹ̀sìn orí burúkú ló wà ní ẹ̀sìn Islam bí kẹ́pààyàn kẹjà àtijọ́ tí Islam ti bẹ̀rẹ̀ orí burúkú tí Islam ń ṣe nìyẹn. òun làwọn sọ fún yín pé orí burúkú yín tó dé kún wọn kà bẹ́ẹ̀ ṣe orí burúkú yẹn dé lọ́run tó yẹ pé ẹlòmíì ò lè sọ̀rọ̀ mọ́ ń lọrin àárín lajú lẹ̀ kí wọ́n ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ olúwa tó kù. ní má ti pílẹ̀ ọdún ìta àti parí náà. ọmọ àlè wà nù wọn ọmọ adé pọ̀jù yẹn irọ́ pọ̀jù yìí Yusuf amòbóhùn wà náà lórí burúkú yẹn tẹ́ bá wọ ọmọ àlè Yusuf irọ́ pọ̀jù yẹn ògbéyàn lọ ní ẹjọ́ rárá mi lè ka èèyàn tí arákùnrin ti gbé lọ ní ẹjọ́ bó ṣe ń gbé ọmọdé lọ ní ẹjọ́ ló ń gbé àgbà lọ ní ẹjọ́ olórí burúkú ní ìbọ̀bìtẹ́wò rẹ̀ bó ṣe ń gbé obìnrin lọ ní ẹjọ́ ló ń gbé ọkùnrin lọ ní ẹjọ́ ẹni tí arákùnrin yóò ti gbé lọ ní ẹjọ́ mi tí mọ̀ ní Islam ẹni tí arákùnrin tẹ̀ ń wo Yusuf rọ́pọ̀ jù tí ó ti gbé lọ ní ẹjọ́ mi tí mọ̀ ó ti kúrò látòrí àwọn Muslim ó ti bọ́ sórí oníṣẹ̀ṣe ẹni tó bá mọ Ọ̀ṣun state nílò ẹ lọ bèrè kò sí oníṣẹ̀ṣe tí arákùnrin yóò ti gbé lọ ní ẹjọ́ tí ọdún yìí àwọn alátọwọ́ mọ ìbáṣọ tó. sẹ́yìn gbọ́ irọ́ èwo ni ń dún sẹ́yìn gbọ́ irọ́. ní àwọn eléégún nílò wọn gbọ́dọ̀ gba mọ́ṣáláṣí kan arákùnrin yóò ti gbé lọ ní ẹjọ́ tí ọdún yìí àwọn alátọwọ́ mọ ìbáṣọ tó ní àwọn eléégún nílò wọn gbọ́dọ̀ gba mọ́ṣáláṣí kan kọjá ta tó sọ fún wọn pé tó bá dá eléégún dúró àjò mọ́ṣáláṣí bí ọgbọ̀n bí ogún tó tó jẹ́ káwọn eléégún yẹn kọjá ẹ dákun ṣé ẹ̀ńtọ́ wà ní London àìbò náà lọ́hùn wá iná wà jó mọ́sáàsì bí ọgbọ̀n ẹnu òfò iná ní jama. tó mọ lẹ́wọ̀n nílùú tó wà bó ṣe wá ń ṣe bó ṣe ń gbéyàn lẹ́wọ̀n látẹ̀kù ló ń gbéyàn lẹ́wọ̀n lóṣogbo nìbàdàn káàkiri ilẹ̀ Yorùbá àwa wá ní àwọn. defamation of character èèyàn mélòó nù fámìlì ọlọ́ba ní sọ̀rọ̀ ẹ o. abẹ́mẹ́sì bàbá ọlọ́run jẹ́ ń dá wọn mọ̀ ẹ̀ sì lè dá wọn mọ̀ èwo nínú fámìlì tiẹ̀ ní Acadip ti gbé lọ sí ẹ̀wọ̀n pẹ̀lú bí ṣe ń bà wọ́n ló kọjá yìí ẹ̀yin tẹ́ wọ́n diaspora tẹ́lẹ̀ jẹ́ mùsùlùmí àwọn kan ni wọ́n ṣe defamation of character yìí ó ẹ̀rí nǹkan kan ṣe sí ẹ sì máa pariwo wọ́n bá àwọn bàbá yín láwọn bàbá yín tó yẹ pé bàbá mi ń bẹ tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ fi jáde láyé àmọ́ torí ká ẹ lè bá wà relevant ẹ máa pariwo wọ́n bá àwọn bàbá yín. onílàjúlẹ̀ kí nǹkan báyìí máa ṣẹlẹ̀ bó káwọn máa bẹ muslim ni bó tó bá ti mú wọn pé wọ́n ti lọ pe Haúsá àti Fúlàní ó wá kojú ọmọ Yorùbá kan tàbádẹ́ta kẹta wò nǹkan tá a sọ náà ni tó jẹ́ sọ̀rọ̀ ẹ má bínú gbogbo ilé tó jẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Tinubu náà ní ní ìsọpọ́tì Tinubu rí bá nation mo ń kọ́yẹ́ kó tó jẹ́ padà ti pé mo sọpọ́tì Tinubu Yorùbá nation ni mí lẹ́nu dọ́là lọ́jọ́ ayé Yorùbá nation ni mí. ta ló dà mọ́ Yorùbá nation London òun ò ṣe wá tẹ̀lé Sunday Igboho tó wá tẹ̀lé jagun. ìjẹ́ torí pé mi ìfẹ́ kó ṣe ààrẹ mi ìfẹ́ bá Nàìjíríà ṣe jẹ́ kí wọ́n máa wò kọ́pa ọmọ Yorùbá ni kọ́pa ọmọ Yorùbá ló jẹ́ pé mò ń gbèjà Tinubu. bàbá Esin Yusufu tí wọ́n dìtẹ̀ mọ́ Jamiu Adégún àǹsìn tó wá lọ fi àwọn Haúsá àwọn Fúlàní kọ́ wá pa ṣé káwá máa rò pé muslim ṣé kò ń ṣe Yorùbá ni. ẹni kó mú lẹ́tà tí wọ́n kọ sáwọn Haúsá pé kó wá pa táwọn Acadip kọ tí wọ́n kọ ẹ máa wo nǹkan jẹ mọ́ ẹ̀rí pé àṣírí ń túbọ̀ díẹ̀díẹ̀. ìjẹ́ Yorùbá wa ló jẹ́ àkọ́kọ́ fáwa ìjẹ́ Yorùbá wa ló jẹ́ àwa lógún àwọn ò lè wò kí yà jẹ ọmọ Yorùbá kan látọ̀dọ̀ aláàtà Yíbò ni o Haúsá ni o aráàlú mi tí ó bá ti ń ṣe Yorùbá ò lè fi yà jẹ ọmọ Yorùbá káwa máa sọ̀rọ̀ so Yusuf irọ́ pọ̀ jù tó bá gbọ́ ọlọ́tẹ́tì. kò ní ráǹkì kẹ́kọ̀ọ́ jámọ̀ kẹ́kẹ́ fa àwọn tí wọ́n wò náà fún ní minority. wọ́n gbé fọ́tò Malam Yusuf bẹ́ẹ̀ o ẹ ti rí wọ́n gbé fọ́tò Malam bẹ́ẹ̀ o. Jamiu Adégún wà ní ọmọ Yorùbá yìí ni ìgbà tí àwọn Muslim lọ ṣe ogun post kan ṣe láti ìjẹta ń ṣẹṣẹ ni wọ́n sọ fún àwọn Haúsá pé ẹ wá wo Yorùbá tó ń bú ànábì àti sàábé
ṣe gbọ́ báyẹn wọ́n fi Yorùbá sí so wọn sọ pé Muslim mọ́ ìyá ò lè jẹ́ ọmọ Yorùbá kankan káwọn lajú lẹ̀ ká máa wù bọ́n ṣe ń ṣe báyìí táwọn ti sọ padà Haúsá ní Fúlàní bá mú. ìbò náà ti fi Yorùbá sí. ẹ kọ́kọ́ ìyẹn ọmọ Yorùbá lè tọ́nà ìgbẹ́lẹ́ máa tó ń paragun òṣèré pẹ̀lú àwọn ti dìde sí pé ìyá oníjẹ ọmọ Yorùbá. ẹnu ti bá yá àwọn èèyàn jù. pọ̀mùpọ̀mù. tó bá jẹ́ Yorùbá sí Yorùbá ló ń jalè máa wò wọ́n tí ará àtàbà tí wàá bá Yorùbá jà àní dákẹ́ àní fọwọ́ lẹ́wọ̀n. fúnra rẹ̀ fúnra rẹ̀. wọ́n ṣe sí wọ́n lẹ̀ ni wọ́n fi táìmù sí. ẹrù lárúbáwá méjì ló ń jà. ṣé àbọ̀rúbọ yìí àkànbí ẹgbẹ́ ní sọ ẹgbẹ́ta lẹ́ṣọ̀ àwọn ẹni sọ. ó níbì kan Mr. Ibrahim ṣé Yorùbá ni mi ṣe tó ẹ tí Yorùbá Muslim lèmi. no ẹni sùúrù ẹ náà ni wọ́n bí mi ẹni sùúrù Mr. Ibrahim ẹni sùúrù Mr. Ibrahim àti lẹ́mẹ̀rú làwọn. ẹni sùúrù mi àlèwárí ó níbì kan. bí kò mọ orúkọ nǹkan tó wà ní Kùránì tó. báyìí láti gbà yín sílẹ̀ a máa sọ lórí ẹ̀ tí àdúgbò gbé fọ́tò Jamiu sílẹ̀ lórí Jamiu sọ nípa pé ànábì kò mọ orúkọ nǹkan tó wà ní Kùránì tó. pé ànábì òkè Kùránì kò tiẹ̀ rí gan. ìbọn orí ewé àtòrí ìgbẹ́rán ló kọ tí ó tó kọ sórí àkìtàn tó ń ṣàkiri. àwọn rí bíi pé ó tú àṣírí wọn síta. àṣírí wọn àwọn sábà bá wọn pa. níbò láíláí àṣírí wọn ò ní bò gbogbo ẹgbẹ́ tẹ̀lé ànábì àṣírí yín ò ní bò. bọ́dà wa yìí ni wọ́n ní kí àwọn Haúsá wa bá wọn. bọ́dà wa yìí lọ́nà kí àwọn Haúsá wa pa. ìkan tẹ́mi dẹ̀ sọ ni pé ìjẹ́ ní ìgbà jẹ́ kókó fáwa. ó sì wọ́n ṣe ní tó àṣírí ànábì tó àwọn olè wò. olówó èkó mo láwọn pé ìmọ̀kọ rẹ̀. òun làwọn dúró dé lórí. kò bá àbúrò ànábì kó bú àlá wọn ò lẹ́tọ̀ọ́ àti ní kí Haúsá wa sá. ọ̀tá wa ń sọ nìyẹn. Ustaz Jamiu ní àti wọn náà lè máa gbà lọ́nà kan kó jẹ́ wọn tẹ̀lé ànábì mi tẹ̀lé ànábì. ìwọ̀n àlè títorí ẹ̀wà jẹ́ kọ́ ní káwùsá wa pa wọ́n. Mr. Olamide mò ń gbọ́ inú àgbọ̀dọ̀ yìí. sẹ́yìn ọ̀para yín ṣé Yorùbá ọ̀para wọn. fáwọn ènìyàn máa lọ ọ̀dọ̀ ẹ̀ tó máa sọ pé. nínú àwọn ibi tí mo gbọ́ ń bẹ̀ gan tó jọ wá pè rẹ̀ wọ́n láwọn lábáwá tí wọ́n sì ń sọ yìí o wọ́n ní wọn ò lọ àwọn lábáwọ̀ lọ léèké o ẹ má wọn nǹkan o wọ́n ní lábáwọ̀ lọ léèké o wọ́n láwọn tilẹ̀ Yorùbá ń bí wọ́n wà rán ọmọ lọ léèké o ọmọ lọ lọ́dún mẹ́wàá tó ti bẹ́ẹ̀ náà kò ní níláárí mo á ní sẹ́gbọ̀ nínú àwọn ọ̀rọ̀ tẹ̀ ń pa alẹ́ ẹ̀tún current so ayé yín ta débi pé ẹ̀tún ráyè current lásìkò tó ń kálukú ń gbé fóònù káàkiri tẹ́ máa wo nǹkan lórí Google ọmọ lárúbáwá tí ó bá lọ léèké o kò ní mọ kí o àwa kẹ́kọ̀ọ́ ńlẹ̀ lárúbáwá a sì bọ́ ọmọ lárúbáwá jókòó sínú kíláàsì báyìí tá a jọ ń ṣe ẹ̀gzáàmù ń bẹ̀ kódà táwọn gẹ́gẹ́ tún sọ fún ayé pé ẹ̀yin sì á ń tún ka tí a báyìí táwọn tiẹ̀ tún lẹ̀ tó ń ti bẹ́ẹ̀ wọ́n lọ léèké o èyí tí ó bá lọ léèké o nù wọn ò ní mọ kí o so ọ̀rọ̀ ìsìláàmù ju báwọn yẹn ṣe ń ṣe ńlẹ̀ Yorùbá yìí lọ ìsìláàmù tilẹ̀ Yorùbá lọ́dọ̀ àwọn apá kan àwọn àfóúnjálàbí ìsìláàmù fẹ́ràn jẹ̀kọ́ ni tẹ́ bá rí bí àwọn èèyàn ti ń ṣe ìsìláàmù gangan ẹ mọ̀ pé ní ẹ̀kọ́ ni wọ́n ń pè ní ìsìláàmù ní ẹ̀sìn kan tó fara mọ́ kéèyàn ná ìgbésí ayé rẹ̀ síbẹ̀ lórí pé mo fẹ́ mọ ilé gbogbo ẹ̀yàn àfáàtẹ nílé kéw ẹ̀já àwọn ọmọ gbọ́ yé pé ìdí tí wọ́n fi ń wálé kéw náà ni ìdí kan lè bá gbọ́ ẹ̀sìn wọn yé نفني الأصول ثلاثة التي يجب على الإنسان معرفتها معرفة الله ومعرفة نبيه ومعرفة دينه so kẹ́rù ọmọ ọba tó fẹ́ sìn ṣé Ibrahim kan wọ́n ní àwa sìn ṣé Ahmad Tijani kan wọ́n ní àwa sìn ṣé Abdul Qadir kan wọ́n ní àwa sìn ma'rifatu li abdi rabbahu wa ma'rifatu li abdi nabiyahu wa ma'rifatu li abdi dinahu mẹ́tẹ̀ẹ̀ta yìí lásán bẹ́yàn báyìí mọ́ ó sọ ilé ayé tàlkíyàmá inú ẹ̀sìn Islam ti wà ló wà ká mọ gbogbo àwọn nǹkan yìí èwo ló wà nínú ṣẹ̀ṣẹ̀ ma'rifatul abdi ogunhu wa oyahu wa sangohu wa kitoni wa obatalahu tabban lakum uffin lakum wa lima ta'buduna min dunillah jama ẹ wá máa wà àwọn ọ̀daràn yìí wọ́n lọ sùkú o ms baba lọ sùkú àìbẹ̀ kọ́ olówó èkó lọ sùkú àìbẹ̀ kọ́ ni kí tún ní ìkẹta wọn ọlọ́ba oná lọ sùkú o ẹ wá sọ fún mi pé sàtífíkẹ́tì yẹn fi jáde sùkú dà tí wọ́n fi lọ ṣerú ńlú èbó ms baba sàtífíkẹ́tì tó fi jáde ilé ìwé dà tó fi lọ ṣerú ńlú èbó mú sàtífíkẹ́tì náà jáde tó fi wá rò pọ̀ láyà tí wọ́n fẹnu kan àwọn àfáà tí wọ́n kọ́ mọ́ ń kéwú
on fẹnu kan àwọn ọmọ kéw tí wọ́n lọ lé kéw on sọ pé wọ́n waste àsìkò wọn níbi pé wọ́n ṣe kíni o so de bá lọ ẹ̀yin tẹ́ lọ ìgbà táwọn bàbá ta na nkẹ́kọ̀ọ́ wọ́n bá ti wá mú yàn díẹ̀ nlé wọ́n tún padà sílé wa ibe ko ni nto mo nu àti nti o mo wọ́n sórí ire ibe ko láwa tó ní kílẹ̀ kọ́kọ́ máa kà kíní kan prep 1 prep 1 prep 2 prep 3 lẹ́yìn náà ló kù KG1 kindergarten kan KG1 KG8 ọdọọdún mẹ́fà lẹ́yìn náà ló kan nursery 1 nursery 2 nursery 3 ọdọọdún mélòó mẹ́sàn lẹ́yìn náà ló kù primary 1 primary 2 primary 3 ọdọọdún mélòó primary 4 primary 5 ó di mélòó bá ń pẹ̀lú mẹ́sàn ó di bí 15 lẹ́yìn àfà yìí lẹ́yìn eléyìn nǹkan ẹ tún lọ sí GS1 GS2 GS3 ó di mélòó 18 lẹ́yìn ilẹ̀ tún ẹsẹ̀ lọ sí SS1 SS2 SS3 ó di 21 ẹ dákun tàwa ló sórí ibújù náà tó rán rí kankan mọ́wé àtẹ̀ntọ́ wa kọ́kẹ́ ta ló sòfòjù ta ló fásitì sòfòjù nígbà tó tún wá kàwé ọ̀hún tán ó tún wá lọ fi nulẹ̀ fáwọn ẹgbẹ́ rẹ̀ nílùú èbó ẹ kò ní yẹ yín dalẹ̀ gbogbo ẹni bá fún ẹnu àbùkù kan alukur'ani tó fẹnu àbùkù kan nabi sallallahu alaihi wasallam wallahi ẹ lọ wà túnbọ̀ tán wọn níbàdàn tí wọ́n ń bì gbogbo ẹni tó láwọn bàbá má dùn ò ní ráwọn ọmọ kọ́ńké ó tó ní wọn nígbè islam dìde ẹ máa bọ̀ wá ẹ wá ọlọ́run ní kùlì síìrù wà nabi sọ fún wọn síìrù fil ardi ẹ̀rìn lọ lórí ilẹ̀ fanduru kayfa kana akibatu dhalimin ẹ wá wo bí táwọn alábòsí parí ẹ̀ sí ẹ̀yin ọlọ́ba afẹ́ wo bí tẹ́yìn náà parí ẹ̀ sí ms bàbá wo bí tẹ́ parí ẹ̀ sí olówó èkó àmọ́ bí tẹ́ parí ẹ̀ sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ lè dahoro ni kódà mo tún rí kan mo lọ sí yànà Madina mo rí ilé kan lẹ́yìn máàdù gangan tí ò tẹ̀sẹ̀ ní nǹkan tí ń gbé bẹ̀ mọ́ tí lè ti ń wó fúnra rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lè tẹ̀ ń kọ́ lónìí tẹ́lẹ̀ mi èṣù tẹ́ fi ń lówó tẹ́lẹ̀ mi Ọbàtálá tẹ́ fi ń pàṣẹ gbogbo ọ̀pọ̀lọpọ̀ lè tẹ̀ ń kọ́ lónìí náà gbogbo ẹ̀ náà ni ó dahoro kẹ́yìn ìmí ẹ̀ fojú sunkún rẹ̀ kẹ́ tó jáde láyé sáà àti ìmọ̀ tẹ́ mú bọ̀ wálé ẹ má wulẹ̀ wálé mọ́ ẹ kú sí lóńlù ẹ dákun sí lóńlù kọ́ nílùú èbó bàbá yín wo lọ́tẹ̀lú èbódó wọ́n ní kinní kan ọ̀tẹ̀wọ̀rọ̀ ẹbí àwọn olówó èkó kí ni wọ́n ń pè ní ọ̀tẹ̀wọ̀rọ̀ gan nílẹ̀ Yorùbá kán wá sọ kí ni wọ́n ń pè ní ọ̀tẹ̀wọ̀rọ̀ wọn à lè mọ̀ túmọ̀ rẹ̀ ọba Olúwo ẹ̀ ní mà padà sí ibú o ọba Olúwo ẹ̀ ní jábọ́ o ọba Olúwo ẹ̀ ní rà padà sí ibú o ọba Olúwo gbogbo tí ọ̀tá wàlá tusimiti bíyàlẹ̀ àdá àwọn sọ pé wàlá tusimiti bíkàlẹ̀ àdá yawman biwahidin wàlá tusimiti bíkàlẹ̀ àdá yawman biwahidin wa anta jamilun qadirun dal masarifi wa anta jamilun qadirun dal masarifi. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí sọ̀rọ̀ lágbájá Kọ́ọ̀dìríyà lágbájá Tìjàníyà ọ̀rọ̀ mùsùlùmí in general Kọ́ọ̀dìríyà náà gbà pé mùsùlùmí làwọn àbí bẹ́ẹ̀ kọ́ ni Tìjàníyà náà gbà pé mùsùlùmí làwọn kódà àwọn Ahmadiyya náà ní ìsìn lẹ́nujọ́ mẹ́ta wọ́n claim pé mùsùlùmí làwọn náà àwọn tó ní Ahmadu Gulamu táwọn àwọn ọ̀gbádùn tó nǹkan àwọn náà claim pé mùsùlùmí làwọn ọ̀rọ̀ tí wọ́n ń bẹ́ńlẹ̀ ìkókó gbogbo mùsùlùmí ayé sínú gbogbo mùsùlùmí ayé tẹ́ bá lọ wo population báwọn yẹn ṣe ń gba Islam lágbàáyé ẹ mọ̀ pé ní àwọn eléyìí ọ̀já mọ̀ kankan sẹ́yìn táwọn èèyàn ọmọ pé wà ń bì kan sẹ́yìn táwọn ẹbí ń gan ọmọ pé wà ń bì kan tẹ́ ẹ ti sanko lọ mídíà ló jẹ́ àmọ̀ pẹ́lú mi exist inú ayé fa tí ò bá sí mídíà ìmí ìbẹ́nu yín tó ti sọ lẹ́nu tó sàpò ìyàkọ́ tí wọ́n ti ẹ̀rẹ́ ti pọ́fẹ́ dé gẹ̀mọ́ torí wọ́n rò pé ó ti sọnù ni ǹjẹ́ wọ́n wá tan Facebook wọn tó ọlọ́ba rèé ìgbà lọ́lọ́ba gbà ọlọ́lọ́ba rèé nígbà wọn tún wá padà rí ọ lórí Facebook ọlọ́ba orí ibú wọn mọ̀ tún fi dọ́ ọmọ yẹ kó tètè wá ronú ọlọ́ba mùsùlùmí mà ní gbogbo àwọn bàbá àti ìyá rẹ̀ mùsùlùmí mà gbogbo background wọ́n mà sọ pé àwọn ọ̀ràn ní tó ń ṣe yìí à ń sọ ilé kọ́lọ̀ lè jẹ́ ọ̀padà ní tọ́ráwò láburú kankan tá à ń rò sí ọba Olúwo bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ́hùn wallahi lazim àwa ń ronú dáadáa sí yín o Ọlọ́run sì wọlá apá wò lẹ́bọ kankan lẹ́rù àwa nínú àfa inú ọmọ kéw tó lè sọ fọ́lọ́run pé Ọlọ́run wo kọ̀kọ̀ mi bá mi fi lò ń gbangba tún wo gbangba mi bá mi fi lò ń kọ̀kọ̀ wallahi lazim Ọlọ́run ní kémi náà Ọlọ́run ní ọ̀kadà kémi ọmọ kí àwọn àfa sunna Ọlọ́run ní kémi náà wà ń bẹ̀ alhamdulillah so Ọlọ́run ò sì ní tún ní lẹ́mìí pé tí ṣòro bá dé ń sálọ bì kankan màmá mo bẹ Ọlọ́run má jẹ́ rí ṣòro àmín àti gbogbo ẹni tọ́lọ́run bá ní ó nífẹ̀ẹ́ wa pẹ̀lú dáadáa jàmáà Olúwo àdúà àmọ́ sàdúà torí pé ara àwọn kan lónìí
wọ́n wá lọ sí wàlẹ́ oníṣẹ̀ṣe onílàkàì wọ́n wá mú adìẹ wọ́n lọ sí di òòṣà tí ò lè sọ̀rọ̀ wọ́n wá ní òòṣà ẹjọ́ Olúwo la wá fi sùn ọ́ o so ẹ̀kẹ́ ìyẹ̀sẹ̀ máa fẹ́ jẹ́ Olúwo sun òòṣà ó yẹ kó sọ máa bínú lẹ́ẹ̀kẹ́ náà ni. So àwa kan bẹ tá a ti challenge yín ti pẹ́ pé ẹran àṣàṣì wa ẹran Ògún yín ẹran wa ẹran Ọbàtálá yín wa ilẹ̀ Yorùbá làwa kú wa kéde pé bẹ́ẹ̀ wà ní Saudi kan àbá wà ní kinní kankan ilẹ̀ Yorùbá lèmi wà gbogbo ntẹ́ ẹ bá ní tọ́ da yín lójú ẹran wa ẹ rí i pé wọ́n kàn máa kí yín lé yín pé ẹ kú rọ́jú ọmọ yín àkọ́bí ọlọ náà nù kò padà wá mọ́ ẹ tún kú rọ́jú ọmọ yín kejì ọlọ náà nù ẹ tún kú rọ́jú ọmọ yín kẹta ẹ kàn rí pé ń fọwọ́ ara yín gbọ́ mọ́ sí ni nítorí pàwọ́ lẹ́nì kankan ju Allah lọ Ọlọ́run nìkan làwa ní Ọlọ́run sì sọ pé wa inna jundana lahumul ghalibun Ọlọ́run ní kataba Allahu la aglibanna ana wa rusuli inna Allaha laqawiyyun aziz ẹ dákun jàmáà mùsùlùmí tó bá tún ní Ọlọ́run tó tún wá gbára lé nǹkan míì ẹ̀yin lẹ ń dojú ti Islam báyìí ẹ̀yin lẹ gbádùn tẹ́ ń dojú ti Islam báyìí nípa ọ̀rọ̀ mi jàmáà torí àsìkò àti lo wákàtí kan àti nǹkan kan báyìí so àwa sì tún ní kíláàsì ní àárọ̀ la so àwọn àfáà kan bẹ tí wọ́n fẹnu kàn nínú ọ́díò yìí ń play rẹ̀ tán ni wọ́n fẹnu kàn àwọn àfáà pé àwọn àfáà ò jókòó kalẹ̀ wọn ní níṣẹ́ wọn ní lábọ̀ àwọn máa kọ́kẹ́ lọ́dọ̀ wọn adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn pásọ̀ náà ń bẹ tí wọ́n jókòó kalẹ̀ sí báwọn rí ìdámẹ́wàá tọrọ jẹ lọ́dọ̀ àwọn ọmọ gẹgbẹ́ wọn ẹ̀sìnkẹ́ Noah tí wọ́n náà ń dá sọ̀rọ̀ tí ń lọ yìí àwọn pásítọ̀ Adémóyè Kúmóyè nkankan ṣe báwọn ń tàn yín jẹ ni ẹ̀wọ̀n táwọn ti ní ẹ̀wọ̀n táyìn ní àwọn kọ́lé ńláńlá wọn lo jẹ́ẹ̀tì wọn lo mọ́tò ẹ̀wọ̀n táyìn ní ẹ̀yìn rún pàkáàkì ìsìláàmù lọ́lọ́run wá ké àwo òní ká máa tàn yàn ẹ wá kírun àsùnbà assalamu alaikum warahmatullah assalamu alaikum warahmatullah kálukú lọ lé wọn náà so kò sí pé imam ẹ dákọ aríran sí yín o kíní kankan ẹnjọba ti fún Jésù ní owó kò ní rí ọ̀run àpáàdì eléyìí ò sínú Islam ẹnjọba ti sàndá mẹ́wàá yóò sọ̀kú eléyìí ò sínú Islam àwọn pásítọ̀ yín tó máa mú irọ́ lẹ̀ èmi lè ní òun rí Ọlọ́run báyìí Ọlọ́run tún wá dì mọ́hun ọlọ́run Adébóyè yẹ Ọlọ́run nìkan ló lè jẹ́ wọ́n kú rẹ pẹ̀lú rọ́ so ẹ̀yin èsìkẹ́ Noah kò rí tí wọ́n rán nínú ìjọsìn tí wọ́n Christianity kò rí yìí rán ọ̀nà múra kankan tí àwọn mùsùlùmí àti gúnlẹ̀ rẹ̀ yóò lè wallahi lazim ní ìtajọ bẹ̀rẹ̀ bàbá tí wọ́n ní bẹ̀bẹ̀ káàkiri ẹ jẹ́ padà síbi kẹ́ ẹ máa wá nǹkan mi ìlú yín bẹ́ẹ̀ kò sí máa mú bẹ́ẹ̀ ìlú yín bẹ́ẹ̀ ẹ̀rọ bá yàn ẹ̀rí yìí mójútó ẹ̀ ń sáré káàkiri pé ẹ̀yin ní unity ẹ̀ ń wá láàfíà káàkiri ẹ padà sílùú yín ẹ kọ́kọ́ wá láàfíà nílùú yín ná ẹ lọ yàn máàmù lú ẹ padà sílùú yín ẹ lọ yan ọba ìlú nínú gbogbo ìlú tí ń bẹ nílẹ̀ Yorùbá ìlú yín náà ni ò ní ọba yín náà ni ò ní máàmù ẹ rí pé ẹ tí mọ ibi tẹ́ ẹ kọjú sí ẹ padà síbi tẹ́ ẹ ti ọkọ̀ oríṣẹ́ sí náà so ẹ fà wálẹ̀ kódà táwọn àgbààgbà ọba fẹ́ ṣe kí ni o táwọn àgbààgbà tí wọn ọba fẹ́ dá sí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ẹ fà wá tá a jẹ́ kéékèèké lẹ̀ so àwọn tí wọ́n fẹ́ dá sọ̀rọ̀ yìí kàn jẹ́ àwa tá a jẹ́ kéékèèké nù súnà nítorí pé táwọn tí èbá sọ súnà náà bá tún dá sí wọ́n máa fi pọ̀ lùpì nígbà tí àfọ oníwọ́sí máa sìn àfọ àwọn wọ́sí máa nígbà tó wọ́n dá sí nísìn ó ní ẹ̀yin àfọ súnà náà lẹ dé tẹ́ ẹ sọ pé ní táwọn bàbá tàná fi jagun tí wọ́n sọ pé oyin o wọ́n mọ̀ pé oyin ẹ̀yin náà wọ́n lẹ́yìn àfọ súnà náà lẹ dé lẹ́jà lo àwọn okọ̀ Ọlọ́run táwọn tàná lò ókè ẹmújọ́ tí Ànábì pé oyin jáde sáwọn kèfèrí ẹmújọ́ táwọn Abubakar nígbà tí wọ́n bẹ lórí khilafa tí wọ́n pe ejò jáde sáwọn kèfèrí ìgbà yà Ànábì ni umirtu an uqatila nasa ìyún ti wà hatta yashhadu an la ilaha illallah ọba àlékè ọlá pa mí láṣẹ kí n máa bá wọn kèfèrí jà títí wọ́n fi ṣe ṣahada so níparí hadith náà ni pé tí wọ́n bá ti wá gbà báwọn asamu minni dima'ahum wa amwalahum illa bihaqqi al-islam wa hisabuhum ala Allah kadisi dele kololon dele wa qatiluhum hatta la takuna fitnatun wa yakuna ad-din kulluhu lillah sebe kololon ṣe sọ ni qatala kana lolon lo ẹ bá wọn jà ló wí kò ní ẹ pa wọ́n ẹ̀yin oni tukutu afayin lolon lo ní parí ọ̀rọ̀ mi oríire tí mo ní afẹ́ bá sùn tí mo bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan àwa fẹ́ ìbẹ̀rẹ̀ la wa fẹ́ fi dúró nílẹ̀ Yorùbá láti rí àwọn àgbàlagbà àfáà tí wọ́n kóra wọn jọ nínú àwọn àdúrà tí wọ́n máa ń ṣe fúnlẹ̀ Yorùbá tí wọ́n máa ń ṣe fún gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n máa ń ṣe fún gbogbo ayé iná làákàtà fi kẹ́yìn Imam Ogbomoso ọba àlékè ọlá ló rán àwọn náà wá sílùú Ogbomoso padà látàbẹ́kúta wọ́n sì níṣẹ́ wọn lọ Kùránì sì ń gáìdì wọn wọ́n wá padà sínú ìlú bàbá wọn wọ́n wá jẹ ìmáàmù ń bẹ àwọn mùsùlùmí náà àwọn ọmọ Yorùbá mùsùlùmí náà wọ́n kọjọ́ ta wọn ń bẹ fà lọ́ba níkà ṣé lọ́ba níkà èsè Yorùbá
lọ́ba níkà láyà ó jáde ó ní ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ a máa gbé Ògún jáde a máa gbé Ṣàngó jáde lọ́ba níkà mùsùlùmí tí ń kírun wọ́n rí bàbá yẹn mú débi yí pé ó ti gbàgbé pé mùsùlùmí lòun iṣẹ́ inú àwọn iṣẹ́ tí Yorùbá máa ṣe nu wọn ò jẹ́ gbàgbé Ọlọ́run wọn ò gbé èṣù lẹ́yìn lọ tẹ́ ẹ bá ti gọra yín dé báyìí dé èṣù lẹ́lọ́ jókòó tì Ọlọ́run balẹ̀ kí ọlá sì ní yóò máa lọ yín la la yumli lidh-dhalimi hatta idha akhadahu lam yuflithu ọba àlekè ọlá ìyìn ríru ẹni tó láàánú tọ́lọ̀ ó ní inna rahmati wasi'at kulla shay'in ó láàánú mi kárí gbogbo nǹkan ọba àlekè ọlá àmọ́ owó ń kálukú pé ìwọ náà tún dalẹ̀ rú díẹ̀ wa ilayhi nushurukum bẹ ó ní wa qul i'malu wa sayara Allahu 'amalakum wa rasuluhu wal mu'minun thumma turadduna ila 'alimil ghaybi wash shahada fayunabbi'ukum bima kuntum ta'malun jama wa ní parí bàbá wa Kéèké Ọlọ́sọ̀ ọ̀rọ̀ yìí ìsìtì fẹ́ sọ àmì kí n kàn ra brief ẹ̀ bàbá Kéèké Ọlọ́sọ̀ a ti rí àwọn àfáàtà ọmọ ilé kéwú tó ṣe pé náà bá ti pa wọ́n sí wàásù ìta gbangba nírú àwùjọ tá a wà táwọn ẹlẹ́bọ ń yàkàyàkà Kùránì àti súnà nábì yìí àwọn ò rí kankan dìfẹ́ǹdì ń bẹ̀ wọn ò rí kankan sọ lórí ẹ̀ wákà ni wọ́n ń kọ́ àwọn ọmọ kéwú kan máa fi bú bàbá àgbàlagbà ok sáwọn bàbá Kéèké Ọlọ́sọ̀ ṣé wọ́n wá kéré nú ayé àwọn bàbá Kéèké Ọlọ́sọ̀ wọ́n bá àwọn àfáà yín lò dédé tí wọ́n sọ níwọ̀n bá bó ṣe mọ́ táyé pé nù yín lọ sọ jákèmọ́lù sọ jù bá ń lọ kí lẹ rí sọ sọ́rọ̀ rẹ̀ sá lórí dálákẹ́ nù yín jákèmọ́lù ọmọ sọ́ǹtà gbangba pé òun kan bàbá tó ní Darul Kitabi wa Sunnah òun kan wọ́n kò ẹ mú fídíò tó ti túbá jáde dọ̀la jákèmọ́lù yàkàyàkà àwọn àfáà àgbà nílọrin ẹ mú bì kan tẹ́ ẹ ti tírẹ́tìn rẹ̀ pẹ́ fọlọ́pàá gbé ẹ mú wá ẹ̀sìn sọ pé àwọn kan sọ̀rọ̀ sáwọn bàbá wa àná bàbá kìíní kankankan nínú àwọn bàbá àtàná tí wọ́n soríire láti bẹ̀rẹ̀ ayé wọn dé parí ṣebí ní àfọ̀ ni wọ́n sì máa ń fẹnu àbùkù kan lẹ̀ Yorùbá ta ló lọ fọlọ́pàá gbé ta ló ṣe àkàyàkà rẹ̀ ṣèmú kálukú náà ń sọ̀ra torí ibi tó sápamọ́ sí ń kálukú wá dákẹ́ lórí ọ̀rọ̀ tí wọ́n ń bẹ́ ń ta yìí mo wá ń ṣe ládéhùn fún yín tí àfọ̀ wọn sì máa ń báyìí lè sọ̀rọ̀ sí orí ọ̀rọ̀ tí ń lọ yìí ẹ dáràn lọ́dọ̀ yín bẹ̀rù ìgbàna lẹ́tọ̀ọ́ mọ̀ pé ẹ̀já mọ̀ kankan nu ayé ń bì ẹ kàn sá pamọ́ sábẹ́ bàbá ń bàbá ni bàbá tó ti ṣiṣẹ́ tiẹ̀ tilka ummatun qad khalat laha ma kasabat walakum ma kasabtum wala tusaluna amma kanu ya'malun gbogbo àwọn bàbá Ádámà gbogbo àwọn bàbá Kàmálì gbogbo àwọn àgbà ní Mádù bàbá ń dáwà gbogbo wọn báwọn lókè kòtò lókè sẹ́ni lókè àrẹ̀mọ nílé aláfárá ní nǹkan kàti gbogbo àwọn bàbá tí ń bẹ ní léjì òkú àti bàbá àti Razaki ńlá lùkọ́ gbogbo àbá yẹn ti bá ti wọn lọ Ọlọ́run ní tó bá dàlì kíámà níbi wọn léèrè bẹ́yìn ṣe bá a ṣe níbẹ̀yìn náà níbàwọn náà ṣe kò sí tó kàn wá wọn ti báṣẹ tí wọn débì kan iṣẹ́ wo lẹ́yìn ó ṣe gbogbo ẹ̀yin ọmọ kéwú tẹ́ fẹ́ dìfẹ́ǹdì àfáà yín tẹ́ à máa ta ọfà sínú ilé bàbá ẹnìkan ẹ̀yin kọ́kọ́ bira yín léèrè pé iṣẹ́ wo ni bàbá tiyín náà ṣe láyé o ṣe kí babó ń bàbá lẹ́ ń dìfẹ́ǹdì o iṣẹ́ wo ni bàbá tiyín tó bí ẹ̀yin gẹ́gẹ́ ṣe láyé mi ò ní ẹ má dìfẹ́ǹdì àfáà yín mi ò sì ní ẹ má dìfẹ́ǹdì bàbá kankan àmọ́ tẹ́ bá ti fẹ́ ta òkú ọ̀rọ̀ wá sílùú ilé bàbá kan pé ẹ̀yin kí ẹ bàbá lágbájá iṣẹ́ wo bàbá tiyín gan ṣe láyé ẹ̀yin kọ́kọ́ bira yín léèrè pé ẹ̀yin gẹ́gẹ́ tẹ́ ń sọ̀rọ̀ iṣẹ́ wo ni bàbá tiyín náà ṣe láyé so àjọ wa ń bẹ̀nu máa bàbá yẹn ti wá lọ ẹ̀yin gẹ́gẹ́ tẹ́ wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ iṣẹ́ wo gẹ́gẹ́ lẹ́yìn gan fẹ́ ṣe láyé orípa wo gẹ́gẹ́ lẹ́yìn fẹ́ ní ṣé ká ẹ máa kọ wákà fáwọn ọmọ tí wọ́n kó wá tì í pé ká ẹ máa kọ́ kí ká ẹ máa kọ́ wọn lé orin èébú sẹ́yìn ni wọ́n gbédè lu wọn ká ẹ máa kọ́ wọn lórin èébú gbogbo ìgbésí ayé yín orin ní ìjẹ́ pè lẹ́sìn gẹ́gẹ́ kò yá wọn mọ́ òǹkálùkù àwọn ọmọ náà wá dé lu wọn padà òǹkálùkù ó dé lu wọn padà wọ́n á di pa àwọn náà ń wá orí asínrín kì nígbà tí ẹ̀kọ́ wọn ní tawhid ẹ̀kọ́ wọn ní mọ̀ fíkù tí ó yé wọn wọ́n mọ̀ wá sínrín kì ọ̀pọ̀lọ́ tá àmẹ́ni ọ̀pá gbogbo díẹ̀ mi sọ pé kò sí yàtọ̀ láàrin àwọn oníṣẹ̀ṣe àtàwọn àfóúnjálàbí náà àwọn ajómùsù látàlẹ́mọ́jú gbàdúgbò àwọn ọ̀run gbà ṣé Islam lélẹ́hùn abẹ́lọ́ nínú àrùn rẹ̀ kọjọ àfilẹ̀ ń dágbére lálẹ́ yìí a tún máa pàdé láàárọ̀ la insha Allah rahman gbogbo ẹni tó bá fẹ́ jẹun wa lórí TikTok láàárọ̀ ọ̀la yẹn ní alkhamis yawm alkhamis yawm la al-yawm thulatha gadan arba'a al-arba'a so al-arba'a insha Allah so a pàdé ní ọ̀la tọ́bí tá a ti fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ni pé kí ni wọ́n ń pè ní Yorùbá Yorùbá gangan kí ni wọ́n ń pè bẹ́ẹ̀
àwọn tí ń claim Yorùbá nation làwọn tí Yorùbá nation báyìí tẹ̀ wọ́n ní ọwọ́ tí wọ́n ní kí Yorùbá ó pín Yorùbá ní àmọ́ control ẹ rí i pé ìyọ́ jẹwájú báyìí lọ Yorùbá ò da rárá ni o kì í ṣe pé èèyàn fọwọ́ sí júwèé lè bá bẹ èèyàn fa Yorùbá ló ní òkígbẹ́ wọ́n sọ gbogbo àwọn ọmọ sùkúù di kan máa wá òkígbẹ́ kí wọ́n máa jàjà sùkúù káàkiri sùkúù kan ó fèsì sùkúù kan torí oògùn tíjọ́ ń ba lára wọn wọ́n máa gúnra wọn nígò wọn ni ò wọlé ilẹ̀ Yorùbá nìkan lẹ́ẹ̀ ti rí gbogbo eléyìí ilẹ̀ Yorùbá ló ní àfọ̀ṣẹ láti lè fi ohùn gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ kúrò lọ́wọ́ rẹ̀ lẹ́ni tí ó wù láti ná pé mo pa láṣẹ fún ọ tó bá yẹ pé kinní kan ló ń gbowó lọ tẹ́lẹ̀ máa padà bọ̀ sódò èmi ọmọ lágbájá àgbẹ̀ tí ń gbé kinní kan lọ lé kinní kan ẹ̀wọ̀n ṣe kinní kan kankan ọwọ́ adífá fún Ọ̀rúnmìlà tó rìnrìn òfò kó omi tí wọ́n ní ọ lọ ọwọ́ arìnrìn orí ibú káàkiri àti Ṣàngó táyé wọn ta tán yányán wọ́n ṣe kinní kan ẹ̀ ní kúure èyí ò lẹ́wọ́ ní ká padà sí ká máa jalè kí ẹ̀yin tẹ́ ìwòsàn tẹ́ ẹ ta òòṣà gẹ́gẹ́ tẹ́ ẹ pé ń bàbá yín ṣe bẹ́ẹ̀ ta fáwọn èèbó ṣé ẹ mọ̀ pé àkàwọn tán ni tẹ́ ẹ bá fẹ́ ṣe Yorùbá ní sùkú ṣebí gbogbo tí wọ́n ní kẹ́yàn lọ kánú ìbẹ̀rẹ̀ gbogbo àṣírí ti tú àti kàwọn ìwé Yorùbá wọn gba àwọn Aláròyé nkankan gba àwọn ìtàn Àjàkúyá níbo àti kàwọn ìtàn ọwọ́ ajá mọ̀ pé ilẹ̀ Yorùbá wọn ò gbádùn kẹ̀kẹ́ tí ìbá ṣe Islam tó dé wàláhì ilẹ̀ Yorùbá ọba ti parẹ́ Ọlọ́run ní yastabdil qawman ghayrakum thumma la yakunu amthalakum àdúrà táwọn fi parí ẹ̀ tí mo láwọn bàbá àtàná ni wọ́n kọ àdúrà yẹn kalẹ̀ àrírú ẹ̀ ńlẹ̀ Yorùbá táwọn bàbá yẹn fi dé àbárú ẹ̀ wọ́n mọ̀ ní ya ilahi kò sí de kó tí wọ́n ti kọ́ ya ilahi máa bá nǹkan díẹ̀ kí n máa tún wọ́n ní Ọlọ́run ọba wa o ya ilahi Ọlọ́run ọba mi ya ilahi mo pè Ọlọ́run ọba wa ya mujiba da'awati àpè wọ́n ọba tó yẹ kó wọ́n nìkan ọmọ gba àdúrà mùsùlùmí máa ṣe àdúrà ni mùsùlùmí gba Ọlọ́run nìkan ni máa gbà ya mujiba da'awat amman yujibu limutarra idha da'a wa yakshifu su'a fajalakum khulafa al-ard a ilahum ma'a Allah Ọlọ́run bá lékè ọlá nìkan ya mujiba da'awa mo kò ọba tó máa ṣe kíni tí máa gba àdúrà wọ́n ní ij'ali liyawma sa'ida ij'ali liyawma mo fẹ́ máa tú ẹ̀kọ́ kan ni ij'ali liyawma sa'ida wọ́n ní wọ́lọ́hun ọjọ́ òní tílẹ̀ rẹ̀ mọ́ bá wa yìí sọ́dọ̀ oríire fún wa oríire ni ọmọ sọ kalẹ̀ ó ṣe déédéé ní tánàbí sọ yìí pé tánàbí bá fẹ́ jáde yóò ní Allahumma ij'al fi qalbi nura wa fi sam'i nura wa fi basari nura nígbà tó bá wọ́n ní Allahumma a'tini nuran Ọlọ́run bá lè kí ọládàkùn fún mi mọ́lẹ̀ àwọn bàbá yẹn wá jókòó pé àdúrà wo la lè máa ṣe fúnlẹ̀ Yorùbá àti fún gbèsè ayé wa wọ́n ní ij'al liyawma sa'ida al-yawma náà ń pè ní òní today báwa ṣe ní sa'ida bá ní ṣe òní wa bá ní ṣe wá lórí rẹ̀ nínú ọjọ́ òní wa kathira li barakati bá ní fọ̀pọ̀lọpọ̀ àlìbáríkà sínú ọjọ́ tá a fẹ́ lò wọ́n ní wà ní fi durusi dákun ràn mí lọ́wọ́ níbi ẹ̀kọ́ bí àwọn kódà kí tó ṣe ẹ̀kọ́ kan wọ́n ní níbi àwọn ẹ̀kọ́ mi torí pé dárúsù jámù rẹ̀ ní durusu plural rẹ̀ ní durusu wọ́n ní àyín ní ràn mí lọ́wọ́ fi durusi níbi àwọn ẹ̀kọ́ mi wà dá ilé wajibati ràn mí lọ́wọ́ níbi àwọn tó jẹ́ bí daily activities àwọn nǹkan tí ń gbọ́dọ̀ mọ̀ sí àwọn daily basic mi ràn mí lọ́wọ́ lórí ẹ̀ kí n lérí ṣe nínú ẹ̀ ní kí n máa kírun wákàtí 5 ràn mí lọ́wọ́ ó fi ṣe déédéé àdúrà tánàbí fi kọ́ Mu'az ọmọ Jabali pé wọ́n Mu'az inni la uhibbuka ó ní mo fẹ́ràn rẹ̀ mo wá fẹ́ kọ́ ọmọ ṣàdúrà kan ní gbogbo ẹ̀yìn irun kọ̀ọ̀kan Allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni àwọn bàbá àtàná yẹn ṣe wàhálà gan. wàdà ìlì wajibati wa anir bawike wa anir akili wa qalbi àwọn bàbá yẹn ọmọ sọ pé wa anir bá mi tàn mọ́lẹ̀ núrùnù bá ń tàn mọ́lẹ̀ síbo akili ibi làákà ìmí wa qalbi àti inú ọkàn mi àṣé ìmọ́lẹ̀ ní bẹ nínú làákà ìwọn àtọkàn wọn tí wọ́n fi pa Ṣàngó tì ìmọ́lẹ̀ ní bẹ nínú làákà àtọkàn tí wọ́n fi pògún tì ìmọ́lẹ̀ ń bẹ nínú ọkàn àti inú làákàyè wọn pa fati wọn ọ̀sẹ́ fọ́mọ́ àwọn tó lóògùn nù wọn dòògùn nù wà nírẹ̀ àkílì ìwà kọ́líbí ìmọ́lẹ̀ àdúrà tí wọ́n ṣe lánàá pé kọ́lọ́run tan ìmọ́lẹ̀ sínú làákàyè sínú ọkàn ni wọ́n fi sọ kọ́lọ́run bá ní rẹ̀ bídí àṣetánì ńlẹ̀ bá ní gbé súnà ànábì ga àdúrà náà tí wọ́n ń gbà lónìí o súnà ànábì ti lòkè nínú gbogbo mùsùlùmí tí ń bẹ́lẹ̀ Yorùbá ẹ lọ kà á as far back as 2020 àbí 20 something 60% ó ní àwọn àfáà tí wọ́n jẹ́ Sunni
ibi ojú yóò ti bonu wa nira akili wa qalbi oni bil ulumi nafi'ati bá mi tàn mọ́lẹ̀ àwọn bàbá yẹn tún là ẹ wo nǹkan mi ṣe ń là anira akili wa qalbi tó bá fẹ́ bá mi tàn mọ́lẹ̀ sínú ọkàn yìí bil ulumi pẹ̀lú ma àwọn amawo an-nafi'ati àwọn ma tó ṣàǹfààní gbọ́lọ̀ tó fi fún bàbá yẹn Allahu akbar bil ulumi nafi'ati àwọn bàbá yẹn ti mọ̀ pé àwọn ma kan bẹ tí ó ṣàǹfààní Ànábì sì sọ pé ká máa béèrè Allahumma inni as'aluka ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbalan Ànábì tẹ́ bá tọrọ ma ilman nafi'an ìmọ̀ tó ṣàǹfààní o àwọn bàbá yẹn wá ní bil ulumi nafi'ati bankewu wa min biladi ẹ̀rí pa mùsùlùmí la nífẹ̀ẹ́ lẹ Yorùbá wọn ni wàhámi ní Ọlọ́run dákun fi sọ́ọ̀ rẹ sọ mi wàhámi bèlàdé bá ń fi sọ́ọ̀ rẹ sọ ilẹ̀ Yorùbá tí mo wà yìí ilẹ̀ Yorùbá wàmí ní wàmí bìláàdì mi ṣòro rẹ̀ àdìsá. gbogbo ọmọ Yorùbá tó bá jẹ́ mùsùlùmí ànídùnnú ni mo fẹ́ ká bá sùn lálẹ́ yìí ni abẹ́ káwọn àwọn tó bá jẹ́ ọ̀tá ìsìláàmù abẹ́ káwọn ronú sùn. wàmí bìláàdì mi ṣòro rẹ̀ àdìsá. wàmí ní Ọlọ́run máa fi sọ́ọ̀ rẹ sọ mi fi sọ́ọ̀ rẹ sọ ògbẹ́ tí ń gbọ́ mi lálẹ́ yìí wàmí bìláàdì dákun fi sọ́ọ̀ rẹ sọ ìlú mi ilẹ̀ Yorùbá àti Nàìjíríà in the whole mẹ́sọ̀rọ̀ rílẹ̀ àdìsá. níbi àwọn aburú tí máa ṣẹlẹ̀ ẹwà àwọn bàbá yẹn mẹ́sì ń ṣàdúrà fúnlẹ̀ Yorùbá ẹ̀yin kan wá dómi kẹ́ ní àwọn àfà wọn ò nífẹ̀ẹ́ lẹ̀ Yorùbá ìlú wọn làwọn wá nífẹ̀ẹ́. ó wá ní wàmúlà ìdúníyà sàlámà sàmìlà kólà lè jẹ wàmúlà ìdúníyà sàlámà wọ́n ní Ọlọ́run bá ní jẹ́ kí àlàáfíà ó kún kẹ́kẹ́ sí gbogbo ayé báwọn àfáà tún rántí ṣàdúrà fúnlẹ̀ Yorùbá wọ́n tún wá ṣàdúrà fún gbogbo ayé lápapọ̀ ẹ̀mújọ́ tẹ ṣàdúrà tẹ gbé fajalẹ̀ tí wọ́n ríran sí gbogbo ayé rí ìbí ìgbésí ayé tí nìkan lẹ mọ́ rán mùsùlùmí ní ọmọ rántí ra rẹ̀ yóò tún rántí àwọn aráalé yóò tún wá mọ rántí àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ Ànábì ní wallahi lam yu'min man bata shab'an wa jaruhu ja'i Ànábì ní kí ẹ ṣe mùmínì gidi gbogbo ẹni tí máa ń sùn pẹ̀lú ayọ̀ ń tiẹ̀ àwọn aládùúgbò rẹ̀ tó sì mọ̀ pé bí ń pa wọ́n kò wá fún wọn lóúnjẹ ó sì ní bùkátà kó fún ó sì ní kápá kó fún wọn lóúnjẹ Ìsìláàmù ti wà nìyẹn wàmúlà ìdúníyà sàlámàn sàmìlà yá ìlàhí yá ìlàhí yá ìlàhí ó tún lè wí pé yá ìlàhí yá ìlàhí ya mujiba da'awati ya ilahi ya mujiba da'awati. wọ́n tún wá tún fi kún pé ya ilaha li ala ṣẹlẹ̀ ti délẹ̀ so ti wàmúlà yìí dúníyà síbẹ̀ náà lọ́tán sí àwọn tòní wá fi kún pé ya ilaha li alamina ya mujiba sa'ilina abulana minka rashada wa thabata wa yakina rabbi jamilina bilmi wa dina dunya wa dina وحمنا من كل سوء وانشر الخيرات فينا يا إلهي يا إلهي يا مجيب دعواتي abẹ́lọ́ nínú àánú rẹ̀ ibi tá a ti dúró lálẹ́ inú pẹ̀lú ògbó Ọlọ́run ní aago mọ́ ọ̀la ní àrùbíà mo ní kíláàsì láago mẹ́sàn-án ó dáago mọ́kànlá tí n bá ti wá parí kíláàsì tán ẹjá pàdé lórí ẹ̀sìn ni wà látàgo mọ́kànlá òun náà ni àwa náà wá sí kí ni lórí TikTok ẹnìkan kọ́ bí pé ẹjá kọjá lórí Facebook ẹjá fi Facebook lẹ̀ di alẹ́ ẹjọ́ Thursday gẹ́gẹ́ bí ṣe wà yomul khamis la máa pàdé ní orí Facebook àmórí TikTok yẹn dákun ẹjá pàdé ńbẹ̀ àáfààyè kún kálukọ́ máa pè wọlé á máa gbéra wa gòkè ńbẹ̀ àwọn àmọ́ bọ́n kálukọ́ àmọ́ sọ tó mọ̀ nípa ìsìláàmù wọn kálukọ́ sọ ọ̀nà tó gbà tó ti rìnrìn àrè lọ tẹ́lẹ̀ kọ́lọ́n tó sẹ́rí rẹ̀ padà wálé ó kéré nu ẹ̀ tí òun náà ti rìnrìn àrè lọ tẹ́lẹ̀ kọ́lọ́n tó sẹ́rí padà wálé ẹ wà kọ́ńpìà rẹ̀ sẹ́gbẹ̀ ara wọn nígbà tó fi wà níbi tó ti rìn lọ́hùn àtìgbà tó tún rìn déhùn wá gbé sẹ́gbẹ̀ ara wọn ìgbà wo ló ń gbádùn ayé jùnú méjèèjì pẹ̀lú ògo tó wá ti di aago mọ́kànlá kọjá àṣẹ́jú díẹ̀
lọ́la Wednesday inshallah àwa wọlé esa mo retí bí 11:15 sí 11:30 torí pa àwọn láwọn béèrè kọ̀ọ̀kan tá bá parí class náà inshallah rahman do nbi en bá need audio program yìí kó DM mi yóò rí audio náà gba Abu Sofwan wọ́n ti bá wa ṣe sí audio wa ti ń parí Ọlọ́run dákun má fi owó má fi wọ́n Àmín. Ridwan wọ́n ní kó jẹ́ méjèèjì kó jẹ́ Facebook kó sì jẹ́ TikTok inshallah Ọlọ́run sa ale gbìyànjú ẹ náà ó dá a ṣe gbìyànjú sí Ọlọ́run bá ní kí torí pé ẹ̀tẹ̀ máa dalẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan so tọ́lọ́run bá ní kí ẹ̀tẹ̀ yóò pick so both Facebook and TikTok inshallah a gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ so tá bá fẹ́ ṣe torí Facebook yẹn a jẹ́ pé orí Ẹ̀sìn Niwa TV láti lọ pàdé nípa lórí Abdul-Fattaah yìí a lọ pàdé lórí Ẹ̀sìn Niwa TV ibẹ̀ láti pàdé a sì pàdé lórí Ẹ̀sìn Niwa lórí TikTok so abẹ́lọ́ nínú àánú rẹ̀ kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ Àmín. kó jọ nínú àánú rẹ̀ kó má jẹ́ ara padà sí ibú o. And we that didn't have time for TikTok nko a máa padà tẹ́ gbé TikTok ó ní save live a máa padà rí wò ní orí Facebook náà nìyẹn so a ṣe sórí méjèèjì inshallah so kọ́lọ́n ó fagbára wa ká abẹ́lọ́ nínú àánú rẹ̀ kó jọ ibi tá a ti ń rí tọ́rọ́ kọ́bọ̀ tá náà ṣiṣẹ́ Ọlọ́run dákun má fi wọ́n ẹnì kọ̀ọ̀kan wa Àmín. àti jẹ́ àti mú Ọlọ́run má jẹ́ ó di Àmín. àwa ní believe pé Ọlọ́run náà ní ṣe gbogbo ẹ̀ àtìgbà tó dáa àtìgbà tó rí bákan ọba mi náà ló ní kápá rẹ̀ abẹ́lọ́ nínú àánú rẹ̀ dákunjọ́ tí ọba tún máa yí padà nínú ayé Ọlọ́run dákunjọ́ máa dá sí. Àmín. Allahumma salli ala Muhammadin dákun jama má jẹ́ àgbàgbé àti sàlùwàlá ká tó sùn inú sunna nabi nìyẹn sallallahu alaihi wasallam tabawa lórí ibùsùn wa kàkà ayatul kursi kàkà kúlẹ̀ a'udhu méjèèjì kàkà suratul ikhlas en bá mọ ìparí suratul baqara amana rasul kó náà ṣe kíni kó náà ka pẹ̀lú ògo Ọlọ́run Ànábì ní kafatahu bẹ́ẹ̀ bá ti ka amana ndélẹ̀ ó ti tó yaba ọba àlékè Ọlọ́run máa sọ ìsọ Ọlọ́run la wá ń retí àrètí ìsọ kankan lọ́dọ̀ Ṣàngó kí Ṣàngó fọwọ́ dira rẹ̀ mú àrètí ìsọ kankan lọ́dọ̀ Ọya àwọn retí ìsọ kankan lọ́dọ̀ ẹ̀ tọ́lọ́ ń dá lọ́dọ̀ ọba tó dá gbogbo nǹkan la wá ti ń retí ìsọ ẹ̀já sàlùwàlá ká tó sùn ká fẹ́ gbé ọ̀tún sùn ká dojú kọ gábàsì ká ṣàdúrà ká tó sùn abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọjọ kó má fa burú sẹ́ni kọ̀ọ̀kan wa ọba Olúwo gbogbo ètí ọ̀tá bó ṣe wulẹ̀ kó kéré tó tóbi kankan ò ní dọ́dọ̀ yín bàbá Imam Ogbomoso gbogbo ètí ọ̀tá bó ṣe wulẹ̀ kó kéré tó tóbi kankan ò ní dọ́dọ̀ yín Acadip ní ṣubú láíláí ètí ọ̀tá ò ní ṣẹlẹ̀ lórí yín bàbá wa kéèké ọlọ́sọ̀ ẹ̀ máa wà dáadáa subhanaka Allahumma bihamdi gbogbo àwọn afáà sunna Ọlọ́run jẹ́ máa wà dáadáa gbogbo mùsùlùmí lágbàáyé Ọlọ́run jẹ́ máa wà dáadáa jájọ gbọ́ yé jájọ gbódodo yé kó tún wá ṣe títẹ̀lé nírọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.